إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. kí gbogbo mùsùlùmí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ tí a fẹ́ sọ lénìí níbàámu sí àdéhùn tá a ṣe nípa pé a bẹ̀rẹ̀ láti máa sọ àwọn ọ̀rọ̀ nípa Ramadan, àwọn lecture wa tí a ṣe tí Ramadan ó fi dé, so a ṣe lọ bá Ramadan ni, torí ẹ ti mọ̀ pé ní Ramadan ńkọ́ kí máa ń ṣe wá sínú Ramadan, torí pé òun náà ló níbàámu sí tànábì wa Muhammad àti gbogbo ohun táwọn sàhábé ànábì ṣe lásìkò Ramadan. Ní ọ̀sán Ramadan, ẹ̀rí ànábì a máa ṣe tìláwà al-Qur'an, màláíkà Jibril náà nǹkan yóò máa kà á wọ́n jọ máa kà á fún ara wọn. Tó bá gbogbo àwọn sàhábé ànábì náà báwọn náà ṣe ń ṣe ni gbàtà ànábì ò ti Sùláímánà náà ńkọ́ bí kálukú ṣe ń ṣe náà ni. Káwá kó ń bẹ̀ wá sórí àwọn tábìín, gbogbo wọn ní generation wọn báwọn náà ṣe náà nìyẹn náà, gbogbo wọn ńkọ́ wọ́n máa ń tọ al-Qur'ani ni. Kò sẹ́nìkan tí máa ń ṣe wáàsí, kò sẹ́nìkan tí máa ń lọ sí school, kò sẹ́nìkan tí máa ń lọ sí ilé ẹ̀kọ́ náà kọ́ra wọn lẹ́kọ̀ọ́ lásìkò náà. Wọn kálukú àwọn àlùfáà ẹ̀sìn wọn ti library wọn, àwọn maktaba wọn wá lọ kí ẹ̀ pa ni. Ẹ̀rí kò sí ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ńbẹ̀, ṣùgbọ́n àǹfààní wà láti béèrè ìbéèrè ká sì máa dáhùn ìbéèrè. Bí a ní ẹ̀yìn tàbá kí ara ṣùgbọ́n àtán ni àbá kírun tán lẹ́yìn ìmáàmù ni, ìyẹn lè béèrè ìbéèrè nípa nǹkan tó bá rú lójú ń bí ẹ̀sìn, ó lè jẹ́ nípa àwẹ̀ náà ni. Ẹ̀rí ńkọ́ àwọn àfáà àwọn máa fèsì lórí ẹ̀, ṣùgbọ́n kì í jókòó tafsir, wọn kì í jókòó wáàsí eléyìí ààrí lákọọ́lẹ̀ níbi kankan. Ṣùgbọ́n àwọn tí bá wá ń ṣe wọn sọ pé bóyá wọ́n ń ṣe bídíà nípa pé ẹni bá ti wá ń ṣe wáàsí Ramadan pé wọ́n ń ṣe bídíà kọ́ ni ń ṣe ẹ̀rí. Ṣùgbọ́n kò sákọọ́lẹ̀ fún, kò sí lákọọ́lẹ̀ ohun tí wọ́n ń ṣe yẹn ńkọ́. Kódà ga lẹ gbé síbi ẹ̀ṣẹ̀ pé tẹ́ ń ṣe ẹ̀rọ bídáwà ni, ṣùgbọ́n kò sákọọ́lẹ̀ fún. Àwọn sàhábé ànábì ò ṣe bẹ́ẹ̀. Kódà Sheikh Sọ́líù Fawzan nínú tírà àwọn nǹkan tí wọ́n kọ, wọ́n pè ní ìtìháfù alil iman bidurusi shari Ramadan. Sheikh Sọ́líù Fawzan ni wọ́n kọ tírà náà. Níbi chapter tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ma yanbaghi an yushtagala bihi awqatu Ramadan al-mubarak, wọ́n ní àwọn nǹkan tó tọ́, àwọn nǹkan tó ṣọ̀ranyàn tó jẹ́ kí anta ishtagila bihi ẹ̀rí, ohun tó yẹ kí kó bísítì ẹ̀rí, àbí ohun tó yẹ kí yẹn bísítì níbi àwọn àsìkò nínú oṣù Ramadan. Nígbà tí wọ́n ń sa àwọn ọ̀rọ̀ yẹn bọ̀ wá, Sheikh wá débì kan wọ́n wá ń sọ fún wọn nípa pé wọ́n ní ayuhan nas, ó dáná wọ́n kó tọ̀rọ̀ kan mi báyìí ni. Wọ́n wá débì kan wọ́n sọ̀rọ̀ nípa pé wọ́n ní áfíìlì náà tí yẹn gbalada min solawat níbi àwọn ohun tí yẹn máa ń kí asọdakọt àbí àwọn sàárà ń gbà àwọn yẹn nígbìyànjú pé tọ̀ ẹ jẹ́ káwọn gbìyànjú yín, àwọn ọ̀rẹ́ yín, àwọn sàárà yín kó tó pọ̀ gan lásìkò Ramadan. Ẹ̀rí basul maruf wa ihsan, ẹ̀rí ànábì tí wọ́n sọ fún wọn pé tọ̀ ẹ máa ná ohun tó dáa, ẹ máa ṣe dáadáa, wa sabur, ẹ sì máa ní sùúrù náà ala ta'atillah, lórí pé kí ni ẹ̀ ń tẹ̀lé tààlà náà ni. Torí bí ó rọrùn kíyàn má jẹun, kíyàn má mumi,
kí ẹ máa ṣe torí tàlá ó gba sùúrù gidi gan. Kí wọ́n ṣe pé torí pé àwọn ń gbààwẹ̀ tán sìn kí wọ́n máa kanra mọ́yàn. Àwọn ọmọ gbọ́dọ̀ ṣe ládùúgbò, wọn gbọ́dọ̀ sáré, o ti fún wọn kó, o ti gbọ́mọ mi ṣe pé o ti fún mi ń pa kó sì dọ́dánù jáde, ọmọ wèrè wo ló ń pariwo ń bẹ̀ yẹn náà nítorí pé òun gbààwẹ̀. Kò yẹ kó lè tó bá wọn o. Ẹ̀rí wa amaratun nahari ibi siyam, ọ̀sán Ramadan ńkọ́ àfi ń gbààwẹ̀ náà ni. Wa layluhu bil qiyam, ẹ̀rí òru Ramadan ńkọ́ ìyẹn tó máa ń dìde ń bẹ̀ yóò máa yan náfìlà. Ẹ̀rí àwọn ni wa sa'atuhu, àwọn ọ̀sán rẹ̀, àwọn ọ̀sán Ramadan. Ẹ̀rí lọ́sàn Ramadan ńkọ́ bitilawatil Qur'an, fi máa ń kí al-Qur'an ni. Wa zikrillahi azza wa jalla, àti ìrántí Allah. Ẹ̀rí fala tudi'uhu bil ghaflatin wal ilirad, ẹ̀rí bil ghafla wal ilirad. Ẹ̀rí ẹ má waste àwọn àsìkò Ramadan yìí, àwọn àsìkò tá a sọ yìí, ẹ má waste ẹ̀ lórí àwọn nǹkan tí ò ní túmọ̀ àtàwọn nǹkan tí yẹn fi ń gún kúrò níbi iṣẹ́ dáadáa tá a list kalẹ̀ sókè. Ẹ rí i pé ńgbà tí ṣéèkì náà mú àwọn ọ̀rọ̀ wá níbi ọ̀sán Ramadan náà ńkọ́, wọn ní ká máa tọ al-Qur'an ni àti ìrántí Allah ní kí ẹ máa ṣe askar. Ó ló máa ṣe subhanallah alhamdulillah, ṣùgbọ́n Ànábì Muhammad ńkọ́ ń tọ al-Qur'an ń bẹ̀. Màláíkà Jibril gan ìmá wá ń jókòó tà Ànábì, wọ́n jẹ́ máa ń ka al-Qur'an ni, yudarisu al-Qur'an, wọ́n á ṣe kémi kà kí wọ́n náà kà, òun ni nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ yẹn. So eléyìí ní ìbámu sí pé àwa náà kì í ṣe wáàsí nínú Ramadan, ṣùgbọ́n before Ramadan náà ńkọ́ a máa ṣe àwọn necessary and important and essential question that are liable to be asked by the ummah. Àwọn ìbéèrè àtàwọn dáhùn sáwọn ìbéèrè tó ṣeé ṣe kíyẹn ní bùkátà sí táwọn èèyàn lè máa béèrè, òun náà ni àwọn nǹkan tí a máa ṣàlàyé fún ara wa. Tí a bá wá lọ síbi tọ́pìkì tá a wá mú tá a wá fẹ́ sọ nípa pé báwo ni àwẹ̀ obìnrin tó lóyún sínú àti àwẹ̀ ẹni tí ó ń tọ́mọ lọ́wọ́ àti àwẹ̀ ẹni tó jẹ́ arúgbó, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni wọ́n ní iṣẹ́, ni wọ́n ní responsibility ní láti ṣe. Ṣùgbọ́n ká tó wá sọ yẹn, oṣù Ramadan gan fún ara rẹ̀ náà ńkọ́, oṣù kan tí kálukú náà ti mọ̀ ní, tí ò ní ìdí introduction, tí kálukú náà ti mọ̀ ní pé oṣù Ramadan yẹn náà ni àwẹ̀ ń bẹ níbẹ̀. Ṣẹ́rí àwẹ̀ ń bẹ nínú ẹ̀, ẹ̀rí ìsídà 29 àbí 30, ó sì ní bá a ṣe máa ń rí. Náà tá a máa ń gbà rí náà ní kíkí ni o, tá a bá ti rí hilal, ẹ̀rí ẹni tó bá rí tó bá fún wa ń rò ó tó jẹ́ mùsùlùmí àgbà. Ó ní láti jẹ́ mùsùlùmí náà lóòótọ́, tó di pé ńjọ́ kìíní àná nínú hadith Ànábì wa Muhammad eléyìí tí a ó fẹsẹ̀ nílẹ̀, nígbà tí arákùnrin kan Lárúbáwá kan wá bá Ànábì Muhammad pé òun rí oṣù. Ànábì ní ṣó gba Allah gbọ́, ṣó gba Ànábì gbọ́. Ànábì béèrè lọ́wọ́ pé ṣó gba Allah gbọ́, ṣó gba Ànábì gbọ́. Ní bẹ́ẹ̀ ni. Ànábì tún bi lẹ́lẹ́kejì, ẹ̀rí ó fi wo tawhid ẹ̀ pé ṣé mùsùlùmí ni. Tó bá ti wá fún ẹ ní rúpọ́n ti róṣù, ìwọ náà wàá bẹ̀rẹ̀ àwẹ̀ náà ni. Tí a bá wá róṣù ńkọ́, Ànábì ní ká ka Ṣàbáànì sí 30, ká ka wá sẹ́yìn, ká bẹ̀rẹ̀ Ramadan ní ibẹ̀ yẹn. Eléyìí nǹkan tí ó gbajúmọ̀ ni, kì í ṣe nǹkan tí ó tuntun létí mùmínì mọ́. Kálukú náà láti mọ eléyìí, àkànṣe àlàyé fún wa náà ni. Ẹ wá rí i pé Ànábì wa Muhammad jẹ́ oyé wa nínú hadisi Abu Hurairah tí ó gbà wá. Ó ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé iza jaha Ramadan, bí Ramadan náà bá dé, futihat abwabul janna, wọn ó ṣí gbogbo ilẹ̀kùn àlùjánnà ńlẹ̀. Wa ghulqati abwabun nar, wọn wá ti àwọn ilẹ̀kùn náà. Ẹ̀rí wasodafati shayatin, ẹ̀rí gbogbo àwọn èṣù, àwọn àlùjànnú, wọn ó de gbogbo wọn ó dè wọ́n mọ́lẹ̀ ni. Ẹ̀rí ìdè tí wọ́n ó dè wọ́n, ìdè títí àṣẹ Allah ni wọ́n, bí wọ́n rí wọn lè já. Ṣètánù máa bẹ lórí ìdè, àwọn àlùjànnú gbogbo wọn máa bẹ ní orí ìdè ni. Ẹ wá rí i pé àǹfààní tá a fẹ́ ṣe níbi oṣù Ramadan yìí tó dá sí pé àti arúgbó àti olóyún àti ẹni tí ń tọ́mọ lọ́wọ́, táwọn náà tí wọ́n fi nípa, tí wọ́n fi participate nínú oṣù náà, àǹfààní náà ń lọ bíi 3. Kí ni àǹfààní àkọ́kọ́? Sheikh Sọ́lì Fawzan náà máa wà àǹfààní náà, wọ́n mú wá sínú tírà yìí náà tí mo kóòtì fún wa lẹ́ẹ̀kan yẹn náà, nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ bọ̀ wá ń bẹ̀ náà. Ẹ rí nínú page 12, page 16, Sheikh wọ́n sọ fún wa pé pẹ̀lú àdìsí tá a kà yìí o, àdìsí yìí ń tọ́ka fún wa nípa àwọn ọrẹ, àwọn ọlá, àwọn bàbàrà tí tó tóbi tí ń bẹ nínú oṣù náà. Wọ́n ní àkọ́kọ́ annahu tuftahu fihi abwabul janna. Nínú Ramadan ńkọ́, nínú oṣù yìí, wọ́n máa ṣílẹ̀kùn, gbogbo lẹ̀kùn àlùjánnà yóò máa bẹ́ ń ṣíṣí nítorí kíni? Wa kadhalika li kasratil a'mali salihah,
allati tushra'u fihi nítorí púpọ̀ iṣẹ́ dáadáa táwọn mùsùlùmí ó máa ṣe. Ẹ wá gbọ́ o ẹ̀yin mùsùlùmí, gbogbo iṣẹ́ tẹ́ bá ṣe nínú Ramadan náà tẹ́ ẹ fẹ́ ṣe níṣẹ́ ìbáàdà ni, tẹ́ ẹ fẹ́ fi ṣe iṣẹ́ ládàá ni, tẹ́ ẹ fẹ́ gba ládàá lórí ẹ̀, ẹ̀rí tushra'u fihi, ó ní láti jẹ́ àwọn iṣẹ́ àwọn ìbáàdà tí ń bẹ nínú òfin ẹ̀sìn eléyìí tí ṣẹ̀ríà lọ́wọ́ sí, ẹni pé èyí tó bá kìtàbù wà súnnà mu. Tó o bá lọ fi nákàlí kan àbí iṣẹ́ ṣe àlùjànnú kan tó o fẹ́ fà tó lọ fi sínú oṣù Ramadan àbò lọ fi sínú mẹ́wàá gbẹ̀yìn, wàláhì ìyẹn ń ṣàṣedànù iṣẹ́ ni, kò lè ní ládàá. Iṣẹ́ tó bẹ́sìn mu náà là á ṣe, wallati tusabbibu dukhulal janna, iṣẹ́ tó já sí pé òun ni yóò máa jẹ́ staircase tí yóò fi wọ àlùjánnà pẹ̀lú ìbámu sí ọ̀rọ̀ Allah Ta'ala sọ báyìí pé bismillahir-rahmanir-rahim wadkhulul janna bima kuntum ta'malun, ẹ máa wọ àlùjánnà lọ pẹ̀lú nǹkan tẹ́ ẹ ṣe níṣẹ́. Iṣẹ́ yín náà ni ó gbé yín wọ àlùjánnà. Iṣẹ́ tá a ṣe tí ó gbé wa wọ àlùjánnà ní láti níbàámu sí iṣẹ́ tí ọba tó dá wa pa láṣẹ fún wa ká máa ṣe. Èèyàn ò kí ń ti àpò ara ẹ̀ múṣẹ́ ìbáàdà kan wá kó ní nǹkan tóun ń ṣe yìí òun ó gbà ládàá ń bẹ̀. Yẹn ni pé gbogbo nǹkan tí yẹn bá fẹ́ ṣe níṣẹ́ ìjọsìn tí ò bá ti sí lákọọ́lẹ̀ nínú Al-Qur'an àbá àdìsí Ànábì, bí yẹn bá ń ṣe lápò ara rẹ̀ yẹn ń jẹra yẹn yà ni. Bẹ́ẹ̀ ni tó ṣoṣù ní ìsìn tó fún ẹ láwẹ̀, àwẹ̀ 5 days 7 days 10 days 11 days 21 days 41 days tá ń fún wọn kò sí lákọọ́lẹ̀. Ó jọ iṣẹ́ eré lójú wa nígbà ṣe báwẹ̀ nígbà kò ṣẹbọ náà, lóòótọ́ ni iṣẹ́ dáadáa làwẹ̀ ó jọ ni, ṣùgbọ́n inú àkọọ́lẹ̀ wo ló wà ní pé kíyàn kóra ẹ̀ sínú ìrìn àjò àwẹ̀ bẹ́ẹ̀ kó lóun fi ń wá dáadáa níwájú Allah, ní tá à ń sọ fún wa nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ìgìláàkù abwabi nar fi hadha shahr, inú àǹfààní ọrẹ ńlá ẹlẹ́ẹ̀kejì tí ń bẹ nínú oṣù yìí ni pé kí ni o, títí àwọn ilẹ̀kùn iná nínú oṣù náà, gbogbo tí ń jẹ́nà ilé iná yóò máa bẹ́ ń títì ni. Ìwọ náà wá wò ó, jẹ́ kí wọ́n náà wá pọ̀ níṣẹ́ olóore. Wazalika likillati limaasi allati tusabbibu dukhulaha kama qala ta'ala, ẹ̀rí òun náà ni pé kí ni o, wọ́n ti ilẹ̀kùn, àwọn ilẹ̀kùn náà yóò máa bẹ́ ń títì nítorí àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn lè máa ṣe tó já sí pé ó lè fa sábàbí kíyàn dukhulaha yóò máa já wọn, yóò máa fa sábàbí kíyàn lọ wọ inú náà yẹn. Àwọn ẹ̀ṣẹ̀ tí yóò máa ṣe tí ó lè gbéyàn wọnú náà yẹn ń kọ́, ìtí tí wọ́n ti wá tilẹ̀kùn náà fún yẹn kò ní jẹ́ kó o lè ṣiṣẹ́ iná mọ́. Àwọn ẹ̀mí burúkú tí máa ń múyàn ṣiṣẹ́ iná gan ti ń bẹ lórí ìdè, tí wọn náà ò bá yọ ní bú lọ́wọ́ ara rẹ̀, ó jẹ́ kíyàn náà lè lo opportunity Ramadan yìí ń kọ́ kíyàn kó orí ń bẹ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Allah tí àfáwà tó fi ṣe ẹ̀rí, wọn ni Allah sọ fún wa pé bismillahir-rahmanir-rahim fa amma man tagha, ẹni tó bá yawọ́, ẹ̀rí tó yàtọ̀ tọ́ọ̀gì, wa athara al-hayata ad-dunya, tó wá gbáyé sórí, tó gbé ayé sórí, tó káyé sẹ́mi, tó gbọ́lá fáyé gan jàlù kìyàmà lọ, fa innal jahima hiya al-ma'wa, inú náà jẹ̀hímù òun nìbùdé sí irú ẹni bẹ́ẹ̀. Ẹ̀rí èèyàn ò kí ń gbáyé, èèyàn ò kí ń ta àlìkìyàmà rẹ̀ torí ayé. Ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì, Allah ni wa man ya'si Allaha wa rasulahu, ẹni bá ṣe Allah tó ṣe ànábì rẹ̀, fa inna lahu nara jahannama khalidina fiha abada, iná jahannama ń bẹ fóun tiẹ̀ tí ó wọ̀ títí láéláé. Àyà yìí náà ń já mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe Allah tó ṣe ànábì, ẹ̀rí tí yẹn tó takò ẹ̀sìn, tó takò Al-Qur'an, gbogbo àwọn nǹkan ṣẹ́ burúkú tó lè gbéyàn wọnú jahannama tí yẹn ò fi ní bọ́ kúrò ńbẹ̀ mọ́, àwọn kúfùrù ni, àwọn ṣíríkì ni, àti àwọn bìdíàt. Ẹ̀rí gbogbo àwọn eléyìí nǹkan á padà máa ṣe àlàyé ẹ̀ torí àsìkò wa. Nínú àǹfààní ẹlẹ́ẹ̀kẹta ń bẹ eléyìí tá a fẹ́ ṣojú kòkòrò nínú Ramadan li hadha shahrul mubarak, torí oṣù yìí náà ń kọ́ annahu tusfadu fi shayatin, wọ́n ó de àwọn àlùjànnú, àwọn ṣètọ́ọ̀nù, wọ́n ó dè wọ́n mọ́lẹ̀ ni. Ẹ̀rí òun wíkí ni o, ayé tẹ̀gúlà pàtùwásàkù, wọ́n ó dè wọ́n, fala tastati'u igwa al-muslimin wa igrahahum bil ma'asi wa sarafahum 'anil amali salih, wọ́n dè wọ́n débi gbá àwọn nìyí nǹkan tá a dárúkọ, àwọn ṣètọ́ọ̀nù yìí wọn ní lágbára àti mú mùsùlùmí wo ìwà ìṣẹ̀ tí ó lọ jẹ́ kíyàn wá jọmọ náà, àbí wọn ní lágbára àti múyàn kó láti má ṣiṣẹ́ dáadáa. Kò sẹ́ni tí kò ní fẹ́ ṣe dáadáa nínú oṣù Ramadan. Kama kanat taf'al
fi ghayri hadha ash-shahr bí wọ́n ṣe máa ń ṣe fún èèyàn yàtọ̀ sínú Ramadan bí wọ́n ṣe máa ń ṣe tẹ́lẹ̀ wọ́n kó wàhálà dá sáàárín ọ̀rẹ́ méjì ẹlòmíì á báyàwó ẹ̀jà ẹlòmíì á ṣe dáradára ẹlòmíì á ṣe ìsìn náà ṣe oríṣiríṣi àwọn nǹkan káàkiri báwọn nǹkan búkúbúkú báwọn ẹ̀rí bí wọ́n ṣe máa ń sábà mú yàn ṣe tí wọ́n máa ń gé ní àtọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tọkọ ẹ̀ náà ti dọ̀tí tẹ́lẹ̀ wọn ní rí àǹfààní bẹ́ẹ̀ ṣe ó túmọ̀ sí pé ní Ramadan bí èèyàn bá wá ṣe àwọn nǹkan tó kù díẹ̀ káàtó bí èèyàn fura sí ara rẹ̀ ó fìfẹ́ inú ṣe lọ́wọ́ ara rẹ̀ ni àbí bí yòròyòrò kan àtáàkì ó wó yẹn lójú àbí nǹkan ṣùgbọ́n àwọn ẹ̀mí búkúbúkú tí máa ń súnyàn máwọn nǹkan yìí nǹkan orí ẹ̀ ṣe rí ومعناها في هذا الشهر المبارك من مزاولة هذا العمل الخبيث إنما هو رحمة بالمسلمين لتأتى لهم الفرصة لفعل الخيرات وتكفير السيئات eléyìí ń jẹ́ bí opportunity àti àǹfààní fún mùsùlùmí láti lè bá a lo ṣáǹsì nì ká lè bá a fi ṣe àwọn iṣẹ́ olóore ká sì lè bá a gba àwọn ládá tí ó mú gbogbo àwọn aburú wa àwọn àṣìṣe wa tí ó mú fúyẹ́ nú òṣùwọ̀n tí ó lẹ̀sí ẹ̀ fún wa púpọ̀ ẹ̀rí wa min fadahil hadha ash-shahr al-mubarak nínú àwọn ọlá tí wọ́n ń bẹ fún oṣù tá à ń retí yìí ká láàjẹ́ kẹ́nìkì èmi àti yín ká dìgbà náà lọ annahu tuda'afu fihi al-hasanat àwọn iṣẹ́ dáadáa tí èèyàn bá ṣe ń bẹ̀ èèyàn tọrẹ ni èèyàn yan náfìlà ni èèyàn kírun ni èèyàn náìsì sáwọn èèyàn ni obìnrin ní nǹkan ni àwọn àdìpẹ̀lẹ̀ ẹ̀san ni yóò máa gbà lórí oore tí èèyàn bá ṣe àbí dáadáa wannawafila àwọn nàwáfìlì tí èèyàn bá ń ṣe ń bẹ̀ lẹ́yìn àwọn nǹkan ọ̀ranyàn ẹ̀rí ta'dilu fihi ajra al-farida yóò máa ṣe déédéé ẹ̀san ọ̀ranyàn nǹkan tí kì í ṣe ọ̀ranyàn tó yẹ kí náfìlà ni tó yẹ pé àwọn nǹkan tí èèyàn tún ṣe supererogatory ni àbí kí n sọ pé àwọn bíi supererogatory náà ni lẹ́yìn obligatory ìyẹn tó wá ń ṣe àwọn tó tún jẹ́ supererogatory náà mà kì í ṣe bí irun títí ní náfìlà nù nìkan o náfìlà nítumọ̀ tó pọ̀ sàárà sàdákà gbogbo àwọn nǹkan kéèyàn bùyàn ní nǹkan náfìlà náà ni àwọn kan ń bẹ ń tiwọn àwọn máa ń sponsor mọ́ṣáláṣí gbé tọ́ àfà ẹ bá wa organize báwọn èèyàn ó ṣe máa ṣínú ní particular mosque bẹ́ẹ̀ tẹ́ bá wà ń bẹ̀ táwọn èèyàn wà máa jẹun bẹ̀ ní alẹ́ tí wọ́n máa ṣínú tí wọ́n kí mágárẹ́bì tí kálukú sì máa lọ àwọn èèyàn kan ń bẹ bẹ́ẹ̀ àwọn ó ti máa supply oúnjẹ kalẹ̀ sínú store mọ́ṣáláṣí owó táwọn máa fáwọn caterer tí wọ́n fi máa dáná ojoojúmọ́ fóṣù kan àwọn kan ti ń ṣe láwọn tí wọ́n máa ń ṣe mi tí wọ́n ti máa ń ṣe àwọn kan dẹ̀kẹ̀rí ń tiwọn bí àwọn tiwọn àwọn kan máa gbé kókó àwọn kan máa gbé tí àwọn kan máa gbé mọ́ínmọ́ín oúnjẹ ó máa pàdé níbẹ̀ ẹlòmíì dẹ̀kẹ̀rí ó lè ra àpò dàbínù ńlá kan kó gbé fún àwọn èèyàn kan mìíràn pé tọ̀ ẹ máa ha fáwọn tó bá wá kírun àbí àwọn kálukú náà ṣáà ti mọ̀ pé tóun bá ti ń kírun ní particular mosque kan kọ́ wọ́n ti máa di láìlọ́ọ̀nù dàbínù kankan síwájú òun ni èmi dẹ̀kẹ̀rí kó tó kírun tán abọ́ kókó ti kún ta mọ́ínmọ́ín ti ń bẹ ńbẹ̀ àwọn míì dẹ̀kẹ̀rí oúnjẹ ti ń bẹ ńbẹ̀ èmi láwọn ìyá kan tí máa ń ṣe ní ọ̀dọ̀ wa láwọn tá a ti kú ìyẹn máa ń ṣe oúnjẹ different oúnjẹ lójoojúmọ́ níjẹ́ mi iṣu wọ́n dín ta sí i ata tó láwọn ẹja gidi nínú níjẹ́ mi wọ́n ṣe ìrẹsì níjẹ́ mi mẹ́mẹ́ níjẹ́ mi kókó àtàkàrà bí wọ́n ṣe títí tóṣù kan fi tán náà nìyẹn bẹ́ẹ̀ làwọn kan náà wọ́n ń ṣe bẹ́ẹ̀ in various places làwọn èèyàn ti máa ń ṣe bẹ́ẹ̀ rí wal farida ta'dilu fihi ajra 70 farida àwọn tó wá ń jẹ́ ọ̀ranyàn ń bẹ̀ yóò máa ṣe déédéé ẹ̀san 70 ẹ̀san ni yóò máa gbà ń bẹ̀ eléyìí àwọn àǹfààní yẹn pọ̀ tí a padà máa ṣàlàyé ní orí ẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ sọ ń bẹ̀ ní ìsìn ni pé ẹ wàá wò pé tọ̀ àwọn ìbádà wo wá ni torí pé báyẹn bá ń bọ̀ báyìí kálukú á ṣèkí ara ẹ̀ ẹ̀yẹn lè ṣiṣẹ́ kọ̀ọ̀pù lọ́sítà kálukú á yẹra ẹ̀ wò kálukú náà máa pèpè ara ẹ̀ kalẹ̀ ìyẹn máa ń pèpè ara yẹn kalẹ̀ fún oṣù tí ń bọ̀ yìí ni pé kíyẹn lè bá jẹ àǹfààní Ramadan yẹn because àwẹ̀ máa mójú yẹn kó ń bí ìranù ọkàn yẹn á mọ́ ẹ̀mí yẹn á fúyẹ́ ìyẹn á kájú kúrò ìyẹn kì í gbààwẹ̀ kó máa wo obìnrin olóbìnrin máa wo òde onídìí máa wọ yẹn àyà aláyà abẹ́rẹ́ nǹkan báwọn ò ní wọn rí kóbìnrin kan fáìn obìnrin kan èèyàn ní gbogbo àwọn nǹkan burúkú báwọn bẹ́ẹ̀ àwọn nǹkan míì náà èèyàn ní ro lọ́kàn àwọn nǹkan míì ń bẹ èèyàn ní máa báyàn sọ tó bá ti ń sọ ẹlòmíì ń gbààwẹ̀ lóòótọ́ o ṣùgbọ́n kò ní kó máa sọ ọ̀sọ́kúsọ o àláyé ẹlòmíì ń gbààwẹ̀ yóò sì máa kọ àwọn orin àgbákò yóò sì máa sọ àwọn nǹkan tó kù díẹ̀ káàtó gbogbo eléyìí ńkọ́ àwẹ̀ fẹ́ kọ̀ bu wa ó fẹ́ kọ̀ fún wọn fẹ́ mọ̀ ní àwa kò mi àwọn nǹkan táwa ń sọ yẹn ẹni tó bá wá lọ yẹra ẹ̀ wò kálukú á ṣèkà láfíà ara ẹ̀ wò kálukú á mọ bí position health òun ṣe rí níbẹ̀ náà ni
àwọn tó wá ń bẹ níbi oyún ń bẹ nínú wọn, ẹlòmíì ń fún ọmọ lọ́yàn lọ́wọ́, ẹlòmíì yẹ̀gẹ̀rẹ́ àwọn ti darúgbó, àwọn náà wọ́n fẹ́ ṣiṣẹ́ ládá, wọ́n fẹ́ ṣe iṣẹ́ ládá. Báwo ni iṣẹ́ tiwọn tí wọ́n ó ṣe? Ẹ rí àyà ń bẹ fún wa nínú Al-Qur'an tí Allah ń jẹ́ ká mọ̀ pé oṣù Ramadan náà ń kọ́ o, ẹ rí ohun tó jẹ́ ọ̀ranyàn fún gbogbo everybody ni. Ìgbà tí Allah ń sọ fún wa Bismillahir-Rahmanir-Rahim, ń sọ fún wa pé ó ní yā ayyuhalladhīna āmanū kutiba alaykumus siyām kamā kutiba alal ladhīna min qablikum la'allakum tattaqūn. Allah ní ẹ̀yin mùmínì, ẹ̀yin tẹ́ gbà láàgbọ́, ẹ rí wọ́n ti ṣàwẹ̀ lọ́ranyàn fún yín gẹ́gẹ́ bí wọ́n ṣe lọ́ranyàn fáwọn tí wọ́n ṣáájú yín. Gbogbo àwọn tó ṣáájú wa náà ni àwẹ̀ jẹ́ ọ̀ranyàn fún wọn. Kálukú wọn ni wọ́n ní their style and ways tí wọ́n fi ń gba àwẹ̀. Àwọn Yẹ̀húdí láwẹ̀ àwẹ̀ tiwọn táwọn gbé síjọ́ Àṣúrà, àwọn Nàsárà náà ní tiwọn, àwọn náà ti bọnú ọjọ́ míì, àwọn fúnra wọn lọ́jọ́ sí àwẹ̀ kan, àwẹ̀ funfun nǹkan mọ́ra wọn bẹ́ẹ̀. Ẹ rí kálukú kankan ló ní àwọn àwẹ̀ tiwọn. Eléyìí náà ń kọ́ ọ̀ranyàn ni fún gbogbo al-umma. Fasiyam is faridọ ala jami'il umami. Ẹ rí ọ̀ranyàn ni fún everybody náà. Àwọn eléyìí tá à ń sọ yìí náà ó ní àwọn ẹ̀rí náà pé àwọn àwẹ̀ náà Yẹ̀húdí, àwẹ̀ Nàsárà ó ní ẹ̀rí o, kì í ṣe bí àkókò sí kó jẹ́ nǹkan tí kò ní ẹ̀rí nìkan tí à ń sọ, gbogbo wọn ni wọ́n ní ẹ̀rí. Akọ̀ǹgbìyànjú àti manage àwọn àsìkò wa torí kò sí àsìkò yẹn fún wa torí àwọn kan tí a fẹ́ ṣàlàyé tọ̀. Lọ́dọ̀ bá ṣe wá rí àyà yìí náà báyìí náà ń kọ́, aláàjá wa mọ̀ pé ó ní wa 'ala alladhīna yutiqunahu fidyatun ta'āmu miskin faman tatawwa'a khayran fahuwa khayrun lahu wa an tasūmū khayrun lakum. Ẹ̀rí aláwa nítọ̀ àwọn tí ẹ̀rọ àwọn tó já sí pé ń tiwọn àwọn ò lè gba àwẹ̀ bí àwọn tí ó bá ń bẹ ń position tí wọn ò lè gba àwẹ̀. Ẹ̀rí àwọn ó máa bọ́ àwọn aláìní, àwọn miskin táwọn ń gba àwẹ̀ ń tiwọn ni, tí wọ́n jẹ́ mùsùlùmí. Tọ́ ẹni bá wá wùn tó bá fẹ́ gba àwẹ̀ torí pé tẹ́lẹ̀ àwẹ̀ Ramadan tẹ́lẹ̀ kì í ṣe compulsory lórí everybody. Ẹni tó bá wùn tó bá fẹ́ gba àwẹ̀ ni nígbé tọ̀ èmi náà decide láti gbà ẹ̀ lọ́dún yìí, mo fẹ́ gbà àwẹ̀. Tọ́ tó bá gbà ó lóore fún iṣẹ́ ládàá ni. Ó ti yé nìsín báyìí. Tọ́ ìwọ tó bá rò pé tọ̀ èmi ò gbà àwẹ̀ ń tèmi jàre, ìbọ̀ jẹ́ kí n bọ́ àwọn tí wọ́n ń gbà àwẹ̀, ìyẹn ní ń bẹ nílẹ̀ lákọọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Allah wá ní tọ̀ wa an tasūmū khayrun lakum, ṣùgbọ́n kẹ́ ẹ gbà àwẹ̀ ni ló fi ń lóore fún yín o. Ẹ rí i pé eléyìí nǹkan kò sí offensive ń bẹ, kò sí offensive ń bẹ, kò wá it's not an offensive fún yàn tí yẹn ò bá gbà pẹ̀lú àyà yìí. Tọ́ ṣùgbọ́n tẹ́lẹ̀ lẹ́yìn wọ́n padà wá pa àyà eléyìí rẹ̀. Àyà míì wá dé tó wá sọ Ramadan di ọ̀ranyàn fún wa. Òun wá lọ báyìí pẹ̀lú pé kí ni o, faman shahida minkumu shahra falyusumhu. Ẹnikẹ́ni tó bá fi lè gán ní yáfíjì oṣù Ramadan nínú yín tó bá aláyé, àṣẹ ni kọ̀máǹdì bá wá ló tẹ̀lé pé tọ́ kó yá gba àwẹ̀ náà. Nígbà tí kọ̀máǹdì ti wá táṣẹ ti wá báwo wá ní position àwọn tí wọ́n lóyún sínú àtàwọn arúgbó àti ẹni tí ń tọ́mọ lọ́wọ́. Ẹ rí kò le rárá, tí wọ́n náà simple gan. A ṣẹ̀ṣẹ̀ máa sọ ṣẹlẹ̀ ẹni tó lóyún sínú, ẹ rí tó bá ní pé òun lè gba àwẹ̀ tí ò ní àfẹ́ tí oyún ti ń bẹ́nu ẹ̀, kó gba àwẹ̀ yóò gba ládàá, kò sí problem. Ṣùgbọ́n tí ń bá ń páyà pé má jẹ́ kí n risk nǹkan tí ó ń bà á lẹ́rù, ẹ̀rí má risk ẹ̀ lóòótọ́, gbé àwẹ̀ jù kalẹ̀. Bẹ́ẹ̀ náà lẹni tí ń tọ́mọ lọ́wọ́ náà, ẹni tí ń bá ń tọ́mọ lọ́wọ́ tí ń breastfeed ọmọ ó máa jẹun, torí bóun bá ṣe ń jẹun náà ni ọyàn tí ń fún ọmọ náà ni yóò máa reproduce milk tọ́mọ ó máa sọ́ọ̀kì láti ibẹ̀. Ṣùgbọ́n tí ò bá ti wá jẹun tó gbọlúdé oúnjẹ tí ò mú mi, ẹ̀rí kò sí nǹkan tí ọmọ náà fẹ́ tọ́mọ náà fẹ́ mu, so ó lè affect health ọmọ yẹn náà. So tírú obìnrin bẹ́ẹ̀ náà bá wá ń páyà tó bá wà ní state of fear, ẹ̀rí ohun tó dáa jù fún ẹ náà ni kó gbáwẹ̀ jù kalẹ̀, kó gbé àwẹ̀ Ramadan náà kalẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn arúgbó wa tá a ní, kò bá àjọkùnrin kò bá àjọbìnrin, arúgbó ò lè gba àwẹ̀ torí àsìkò táwọn wà yẹn position wọn, àsìkò tí wọ́n gbà tí wọ́n ń bẹ ní ọjọ́ orí wọn ní ń kọ́ àsìkò tó yẹ kán máa jẹun ní, kébi má pa wọ́n lóòrèkóòrè, kán máa jẹun dáadáa, kán sì máa relax.
àwọn náà ńkọ́ kí wọ́n fi àwẹ̀ lẹ̀, ṣùgbọ́n wọ́n ní àwọn nǹkan táwọn náà ó máa ṣe tí wọ́n fi máa lépa bá iṣẹ́ ládá táwọn náà máa nípinnu ládá táwọn aláwẹ̀ náà bá ń gbà. tó eléyìí àwọn àdìsí ń bẹ fún nǹkan fẹ́ sáré ṣàlàyé àwọn díẹ̀díẹ̀ ń bẹ torí pé controversial issue kan wà ń bẹ tá à ń pè ní ìtìláf. tó ṣùgbọ́n before ìtìláf yẹn kọ́bùlà zalik ká tó sọ̀rọ̀ controversy eléyìí tí ń bẹ ń bẹ, èyí tó lẹ́rìí náà ní pé kí ni àwọn tá a kà kalẹ̀ yìí, àwọn 3 set of people tá a kà kalẹ̀ yìí tí wọ́n ń kọ́ àwọn ò ní ṣe kí ni o, àwọn ò ní gba àwẹ̀ bá a ṣe sọ tí wọ́n bá ń páyà pé kí àwẹ̀ yẹn ń kọ́ kó má dá wàhálà lẹ̀ sí gbèsè ayé àlàáfíà wọn. ṣùgbọ́n tí ń bẹ́ẹ̀ ni pé wọ́n á máa bọ́ ẹnì kankan báyìí bá bẹ̀rẹ̀ lé ní ìsìn báyìí ẹ̀rí wọn ó ti mọ ẹnìkan tí wọ́n fẹ́ bọ́ tóun jẹ́ aláwẹ̀ tí wọ́n ó ṣe oúnjẹ ìṣinu àti oúnjẹ ìtùnú fún. tó àwọn tí ń bẹ ń lo òyìnbó àbá àwọn tí ń bẹ lábúròdù lápèjúwe táwọn náà ń tọ́mọ lọ́wọ́ àbẹ́lòmíì tíyàwó ẹ̀ wà nínú oyún àbáyẹn àgbàlagbà míì tẹ́ ń bẹ ń bẹ̀ tí health yín ò gbé kí ẹ gbà àwẹ̀ ẹ̀rí ẹ̀yin náà ohun tí ẹ máa ṣe náà nìyẹn, ẹ máa bọ́ ẹni tí bá ń gbàwẹ̀. àwọn environment yín lè wá difficult láti rẹ́ni débi ń pa tẹ̀lé fún lóúnjẹ nígbà environment tẹ́mi wà yìí o ó rí ẹ̀kẹ́ tó rẹ́nìkan tó ń gba àwẹ̀ tí ó wà òkè tẹ́ ẹ bá mẹ́nìkan bì kan àbí tẹ́ ẹ ní bá yẹn ṣe findings ẹnìkan bì kan tí ń gba àwẹ̀ ẹ̀rí tí ẹ lè máa send oúnjẹ sírò ẹni bẹ́ẹ̀, ẹ máa send owó tó tó lóyìn bẹ́ẹ̀ jẹun lójúmọ́, ẹ máa send owó sí daily money. ẹ lè send irú àwẹ̀ ẹyẹ kan ìjọ́ kìíní ẹ lè send owó sí ìjọ́ kejì ẹ send owó sí bó bá dẹ̀ wò pé tó dé kán máa charge yín jù ẹ lè calculate owó tẹ́lẹ̀ pé yẹn lè fi jẹun léèdè tí yẹn fi jẹun tó fi ṣínú bóyá pé for instance ní ìsìn bóyá at least ìṣínú èèyàn kí yẹn jẹun bóyá bíi 3,000 ó lè tó, yẹn fẹ́ jẹun fẹ́ mu mi ó fẹ́ ṣe gbogbo ẹ̀ àìní sáàrì àti ìṣínú bóyá 3,000 lápèjúwe àbí 4,000 ẹ wá multiply 4,000 times 30 calculation gbogbo ẹ kó sí nkí ẹnìkan kó wà ní nkí ẹnìkan pé tó everyday ẹ máa send 4,000 sẹ́ni báyìí tẹ́ ẹ rí i pé bóyá bachelor ni àbí miskinu ṣáà ní ṣá ẹni tẹ́ send owó sí nẹ́sẹ̀ fún gan òun gan lè máa fi 4,000 yẹn máa ṣe nǹkan tó bá ká kó máa gbé fún ẹnìyàwó kó nítọ̀ bọ́dá kínní everyday ìṣíjẹ mú yín kí á máa gbé ní ọ̀dọ̀ òun èèyàn kan ti sanwó oúnjẹ ní Ramadan oṣù kan. àwọn eléyìí ń kọ́ a lè gbà ṣe bẹ́ẹ̀ tá a bá ń bẹ láwọn environment tá a rí pé àwọn tí ń gbé bí kò sọ́lọ́ṣì ń bí o tẹ bá dáwọn area kan ẹ mọ̀ pé àwọn area kan ń bẹ tí kì í ṣe olùsìn ní ń gbé bẹ́ẹ̀ àbáwọn estate kan wà tẹ́gbẹ́ kì í ṣe àwọn olùsìn ní ń gbé bẹ́ẹ̀ gbogbo yín ó jọ dáa fún gbogbo yín ni kálukú ń lò gbèsè ayé ẹ̀ lọ́nbẹ̀ ni. so ẹni tó bá wá ń bẹ ní condition pé ń tọ́mọ abẹ́ lóyún sínú àbáwọn arúgbó tẹ́ ẹ ti dàgbà tẹ́ ẹ lè gba àwẹ̀ àwọn ẹlòmíràn tó sick náà ẹlòmíràn bẹ tó sick tó wà under dosage tí ń lògùn lọ́wọ́ abẹ́ ògùn ló wà irú ẹni bẹ́ẹ̀ náà ń kọ́ eléyìí ni wọn náà ó máa ṣe tó bá ríyàn tó máa sóúnjẹ fún tálàáfíà bá ń bẹ fún ẹ ó máa ṣe bẹ́ẹ̀ tí ò bá ríyàn ó máa sẹ́ǹdì owó tẹ́ni náà tó lè máa fi jẹun lójoojúmọ́ jẹun ṣínú jígbà rẹ̀. so eléyìí lẹ́yìn ó máa ṣe o lẹ́yìn eléyìí tá a ti sọ yìí mi ìtúrò bóyá another way tó wà tán tó fẹ́ simplify ẹ̀ fún yín ju báyẹn náà lọ Allah ò bùn anybody ní eléyìí kọjá pé kí ni ń kọ́ nǹkan tí ẹ̀yin ó ṣe òun nù ni. tó níbi ká bọ́ síbi àwọn tí wọ́n bímọ tí ń tọ́mọ lọ́wọ́ àbáwọn tí wọ́n lóyún sínú àbẹni tí ó jẹ́ arúgbó. tó ìran àwọn àáfàá tí wọ́n debate ọ̀rọ̀ yìí ara wọn kíláàsì mẹ́ta náà láàtò wọ́n sí kíláàsì mẹ́ta náà ni àátò wọ́n sí. àwọn kan ń bẹ àwọn sọ wípé àwọn mẹ́ta tá a dárúkọ yìí àwọn èèyàn tá a dárúkọ mẹ́ta tá a dárúkọ yìí ń kọ́ àwọn èèyàn kan ẹni tí mi tí sọ ta ìrìn àjò àtẹni tó ṣàárẹ̀ aláàárẹ̀ mo ti sọ yẹn aláàárẹ̀ tó di pé àárẹ̀ tiẹ̀ yẹn ní agbára ó nípọn gan ó critical so òun náà yóò máa bọ́ èèyàn ó yẹ pé àárẹ̀ yìí ìtọ́ ẹ̀mí ẹ̀ ọwọ́ aláà ló wà o so ààwẹ̀ òun náà agbáwẹ̀ jù kalẹ̀ rádà agbáwẹ̀ jù kalẹ̀ àyíbẹ̀ kọ́ ni ṣùgbọ́n ní tẹ́kọ̀ kọ̀ ṣe àárẹ̀ bí àwọn àárẹ̀ pé kọ́ rẹ̀ yẹn normally ṣùgbọ́n kò lè gba àwẹ̀ òun náà yóò máa bọ́ àwọn èèyàn ṣùgbọ́n àwọn yẹn ń bẹ táwọn máa ṣe àwẹ̀ tiwọn padà ní ìfẹ́ kọ́rọ̀ yẹn kó mix wọnú ara wọn mo fẹ́ split yẹ mo fẹ́ pín sọ́tọ̀ọ̀tọ̀ so kálá jẹ́ kí n rántí
pé láti sọ̀rọ̀ nípa arìnrìn-àjò àbí káàdì mi ẹ tẹ́sì mi tí n bá ti délẹ̀ nípa àwẹ̀ arìnrìn-àjò àti àwẹ̀ ẹni tó sìkì tó kọ̀ọ̀rọ̀ síkì ráńpẹ́. Lórí eléyìí tí mo wá ń sọ lọ yìí, tó àwọn sẹ́ẹ̀tì àwọn skọ́là àwọn àfá onímọ̀ mẹ́ta náà ni a pín wọn sí gbogbo wọn lórí àwọn nǹkan tí wọ́n ń dìbéètì lórí àwẹ̀ ẹni tí ó lóyún, ẹni tó darúgbó ọkùnrin àbóbìnrin àti ẹni tí ń tọ́mọ lọ́wọ́. A nínú àwọn àfá wa àwọn àfẹ́ẹ̀sìn, àwọn kan nínú àwọn àfẹ́ẹ̀sìn ni eléyìí tí ó sọ fún wa pé tọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dárúkọ yìí wọ́n ó bọ́ ọ̀yàn. A nínú àwọn sẹ́ẹ̀tì àwọn àfá tó ní wọ́n á bọ́ miskinu aláìní, wọ́n bọ́ aláìní tó jẹ́ mùsùlùmí tó ń gbààwẹ̀, wọ́n ó bọ́. Tó bá wá parí àwẹ̀ báyìí bá wá lọ tán, àwọn ẹni yẹn ń kọ́ wọn ó tó san gbèsè àwẹ̀ wọn padà pé gbèsè ní fún wọn. A ní àwọn àfá tí wọ́n sọ bẹ́ẹ̀ ló ti yé, àwọn àfá ńláńlá, àwọn tó jẹ́ pílà tó jẹ́ òpó ni wọ́n nínú ẹ̀sìn ni. Inú wọn náà ni Ìmámù Ṣáfi'í náà lọ bẹ̀ nípa pé olóyún, ẹni tí ń tọ́mọ àtàrúgbó ìta dárúkọ yìí ń kọ́ wọ́n á bọ́ àwọn èèyàn kankan lójoojúmọ́ ẹ̀rí, ṣùgbọ́n báwẹ̀ bá wá tán wọ́n ó san àwẹ̀ wọn padà torí gbèsè ni. Ìmámù Málíkì náà ṣe kíni, àwọn náà lọ bẹ̀, Ìmámù Ahmadu náà lọ bẹ̀. Àwọn ìmámù mẹ́tẹ̀ẹ̀ta yìí orí eléyìí ni wọ́n dúró sí pé ẹ bọ́ ọ̀yàn, ẹ tún ṣe kíni o, ẹ tún san àwẹ̀ padà. Abẹ́rẹ́ nìkan ẹ ti bọ́ ọ̀yàn, ẹ tún máa tó wá san àwẹ̀ padà, so kò sí nǹkan kan tá ẹ fẹ́ tèkì lọ mẹ́. Àwa wò pé tọ̀yìn àfáà tẹ́ sọ̀rọ̀ yìí jazakumullahu khairan, kí wá ní ẹ̀rí táwọn àfáà wa yìí fi buttress ọ̀rọ̀ wọn. Ẹ̀rí ló kàn wá, tọ́lá àwọn àfáà wa yìí náà sọ fún wa pé ọ̀rọ̀ táwọn bá ti sọ tí ò bá ti níbàámu sí kìtàbù wa súnà kẹ́ gbé lẹ̀. Àwa wá ẹ̀rí táwọn àfáà wa lò lórí ọ̀rọ̀ yìí, kò sẹ́nì kankan náà àwọn àfáà ta líìsì tí wọ́n lọ, gbogbo àwọn àfáà tí wọ́n lọ sórí pé kí ni o, wọ́n á bọ́ ọ̀yàn, wọ́n á tún san gbèsè padà. Ààrí ẹ̀rí ẹ̀kan tí wọ́n fi sí pé pẹ̀lú àdíìsì báyìí, pẹ̀lú àyà báyìí, kò sẹ́rí ẹ̀rí. Àwọn sẹ́ẹ̀tì kan nu. Àwọn sẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kejì náà àwọn àfáà ẹ̀sìn ẹ̀rí, òun náà ni kí ni o, òun ni Ìmámù Sáórì. Ìmámù Sáórì náà lọ síbi pé kí ni o, wọ́n ní bọ́ àwọn sẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kejì nìyẹn o. Àwọn sẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kejì sọ síbi pé kí ni o, wọ́n ní bọ́ anybody, wọ́n ní bẹ́ẹ̀ nìkankan, wọ́n ní fẹ́ nìkankan ló ń jẹ pé alóyún, ẹni tí ń tọ́mọ, arúgbó, ní fún ẹnìkankan ló ń jẹ, má sọ oúnjẹ fẹ́ anybody. Ṣùgbọ́n o ẹ kò gbà pé báwẹ̀ bá tán, bí ẹ bá ti padà sí normal tẹ́ strong padà, ẹ san àwẹ̀ yín padà. Àwọn èèyàn ṣe kí ni o, wọ́n lọ bẹ̀. Sẹ́ẹ̀tì kejì, kíláàsì kejì náà àwọn àfáà táwọn tún lọ nìyẹn pé tọ̀ ní bọ́ anybody, ṣùgbọ́n àwẹ̀ yín ẹ san, escape ẹ̀. Àwọn ló lọ síbẹ̀, Ìmámù Sáórì lọ bẹ̀, ẹ̀rí Abu Zari náà lọ bẹ̀, Abu Ubaida náà lọ bẹ̀, kódà àtúrí Abu Hanifa òun náà ṣe kí ni o, òun náà lọ sí ibẹ̀ yẹn. Tọ́ kí wá ní ẹ̀rí àwọn náà tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí? Ẹ̀rí wo làwọn náà ní tí wọ́n sọ fún wa pé ń kọ́ èèyàn ò ní bọ́ anybody, èèyàn ó san gbèsè àwẹ̀ padà ní torí Allah ò bọ́ anybody. Ibi àdíìsì yìí ni wọ́n wá lọ. Àdíìsì Anas ibn Malik ni, àdíìsì náà bẹ nínú Tirmizi. Àdíìsì Anas ibn Malik, àdíìsì náà lọ báyìí pé Anas ibn Malik sọ fún wa pé ó ní rajulun min bani Abdullah ibn Ka'b, arákùnrin kan nínú àwọn ìran Abdullah ibn Ka'b ni, òun ni agarati alayna khayla Rasulillahi sallallahu alaihi wasallam, òun ló mú ràkúnmí ànábì, nǹkan ọ̀gbìn ànábì ni, bí àyẹn ń jẹun káàkiri, ó jẹun lọ síwájú, ẹ̀rí òun wá rí pé nǹkan ọ̀gbìn ànábì rè mẹ́ta wà, ó mú wá fún wa. ẹ̀rí fa'ataytu Rasulullah sallallahu alaihi wasallam, ó ní òun wá mú sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam, fawajadtuhu yataghadda, òun wá rà ànábì tí ànábì ń jẹun lọ́wọ́ ni, ànábì ń jẹun ní àárọ̀ lọ́wọ́ ni. Tọ́
ó bá ànábì bí tánábì ti ń jẹun lọ́wọ́ ló wá mú nǹkan ànábì òun bí ó jẹun lọ́wọ́ jùlọ lọ́nà ó rí nọ́dọ̀ àwọn lòun fi mú wá ó bá ànábì tánábì ń jẹun lọ́wọ́ a tún fẹ́ kọ́ ẹ̀kọ́ mi báyìí nìsín fakọ́ọ̀lá ànábì yẹn ni ó ṣeun ó dùn ní fakul ànábì ní súnmọ́ mi wọn náà join mi wá jájọ jẹun ẹ̀rí ànábì ní kó súnmọ́ òun kó join òun kí ó wá jẹun kó wá tọwọ́ bọwọ́ lóhun tí ń jẹun ṣó mọ̀ pé wọ́n ti ẹ̀wọ́ ti bíìgì ju ẹni tí wọ́n bá jẹun lọ kódà ọmọ ẹlòmíì ò lè bàbá mi ò lè máa jẹun lọ́wọ́ kọ́mọ ẹ̀ kọ̀ tiẹ̀ wọlé from nowhere àbódé láti school àbọ̀mọ ẹ̀ kọ̀ tiẹ̀ wọlé ó dẹ̀ sáré lọ́wọ́ sanwó ó dẹ̀ tọwọ́ bọnú oúnjẹ yìí ń bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ ẹlòmíì ò lè ṣe bẹ́ẹ̀ yóò ràn jùmọ̀ ni ẹ̀rí ọmọ mi gan tiẹ̀ ní súnmọ́ bàbá ẹ̀ tí bàbá ẹ̀ bá ń jẹun lọ́wọ́ torí pé tí bàbá mi bá ń jẹun lọ́wọ́ nígbà tí yẹn ń jaṣọ ọdún ni ọmọ àlè parí ẹ̀ yóò máa ràn ní yóò máa kanra mọ́yàn ọkùnrin mi ò lè máa jẹun lọ́wọ́ kíyàwó ẹ̀ wọlé kókò tiẹ̀ tọwọ́ bọbẹ̀ pé tọ̀ máa di ajẹ́ ń bẹ́ẹ̀ jẹran ó lè ní ìwo ni wèrè gan ẹ̀ tiẹ̀ ní tìjú ẹ̀ tiẹ̀ ní respect fún yàn ẹlòmíì ìkanra wèrè ń bẹ lára ẹlòmíì bẹ́ẹ̀ náà Ànábì Muhammad sallallahu alaihi wasallam èèyàn kan bá a mú nǹkan rẹ̀ wá ó sì ní súnmọ́ bí wá jẹun súnmọ́ bí kò jẹun ẹ̀rí tọwọ́ bọ̀ jájọ máa jẹ́ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti kíláàsì ara ẹ̀ débi pé àwọn tí wọ́n lò sí gan ò lè feel free láti ní ọ̀gá kílẹ̀ ń jẹ́ ká bá yín jẹ́ ń bẹ̀ wọn tó bẹ́ẹ̀ wọn lè bẹ́lòmíì dápàrá débi oúnjẹ ìyàwó ẹlòmíì kì í máa ń bẹ́lòmíì ṣeré dé bá débi oúnjẹ dé ọkùnrin míì wọ́ sí ibi oúnjẹ tí ò dáa sọrí arákùnrin wa ní fakulitu ó ní òun wá sọ fún Ànábì pé inni sọ́yìm ó ní mò ń gbààwẹ̀ lọ́wọ́ mò ń gbààwẹ̀ lọ́wọ́ ó ní mò ń gbààwẹ̀ mò ń bẹ́nu àwẹ̀ Ànábì ní udni ukhadisuka ani sawmi àwìsíyà ó dá súnmọ́ mi jẹ́ kí n wá kọ́ ẹ lẹ́kọ̀ọ́ nípa àwẹ̀ àbí nípa àwọn àwẹ̀ ó sì ní òun gbààwẹ̀ ní ìsìn ò lè jẹun àyẹ̀bẹ̀kọ̀ wà nú àwẹ̀ tọ́ jẹ́ kí n wá kọ́ ẹ lẹ́kọ̀ọ́ nípa àwẹ̀ tó ń gbà yẹn àǹfààní ká tó máa súnmọ́ àwọn àfáà ká máa súnmọ́ àwọn tá a rí pú ní mímọ̀ ni wọ́n ìyẹn ò kí ń jìnnà sẹ́ni tó bá mọ̀ pé ó lè ṣàǹfààní ìmọ̀ lọ́dọ̀ ẹ̀ tó mọ̀ pé ní yìí mọ̀ nǹkan tí ń sọ mọ̀ nǹkan tí ń ṣe ó ní jìnnà sí irú ẹni bẹ́ẹ̀ torí pé ibi ìbáṣe interaction bá jẹ́ interacti ó lè béèrè ó lè sọ nǹkan míì tí ò dá nígbà tẹ́ bá ń ṣe é lọ́wọ́ yóò correct tiẹ̀ ẹ lè máa sọ̀rọ̀ lọ́wọ́ nígbà ẹjọ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ ní ìsìnkú sọ nǹkan ní ara ẹ má sọ bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ báyìí ẹ̀rí ṣùgbọ́n ẹlòmíì tó bá ti ẹlòmíì máa ń di ọ̀gá àfáà ni tó bá ti ní opportunity àti súnmọ́ particular àfáà kan kò yóò sọ di pé ìkan náà gbogbo wa náà kí lè bá mi sọ náà ẹlòmíì ò ní respect dáwọn level yìí tọ̀ ẹbí wa ní pé tọ̀ súnmọ́ mi jẹ́ ń kọ́ ẹ lẹ́kọ̀ọ́ jẹ́ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa àwẹ̀ àdíìsì yìí ẹ má gbàgbé o òun ni ẹ̀rí àwọn tá a dárúkọ tá a sọ pé èèyàn ò ní bọ́ anybody ṣùgbọ́n èèyàn ó san ààwẹ̀ padà wọ́n wá ní Ànábì wa ń sọ fún arákùnrin yìí pé Ànábì ní inna Allah ta'ala wada'a anil musafir as-sawma wa shatira as-salat wa anil hamil wal murdi as-sawma aw as-siyam wọ́n ní Ànábì wa sọ fún arákùnrin yìí pé Allah ti gbé àwẹ̀ kalẹ̀ ó ti gbáwẹ̀ kúò fún arìnrìn àjò ẹ̀rí Allah ti gbé kúò fún arìnrìn àjò ó ti gbé àwẹ̀ kúò fún arìnrìn àjò ó sì ti gbé kó máa pé ìrun náà kúò fún that is arìnrìn àjò ní gba àwẹ̀ ó ti yé arìnrìn àjò tó bá fẹ́ lè má gba àwẹ̀ ẹ̀rí kò sì ní máa pé ìrun kọ́sùrù là ń perú ẹ̀ bẹ́ẹ̀ náà ni olóyún àti ẹni tí bá ń tọ́ ọmọ lọ́wọ́ tí ń fọ́mọ lọ́yàn Allah gbé àwẹ̀ kúò fáwọn méjèèjì tọ́ hadíìsì yìí ni àwọn àfáà wa yìí ẹ̀rí ẹ̀tọ́ sábọ̀ àrífà àwọn àfáà ẹ̀sìn tí wọ́n lọ síbi kíláàsì kejì yìí hadíìsì yìí ni àwọn náà lò ẹ mọ̀ pé nínú Al-Qur'an Allah sọ yìí pé ẹni tó bá ń ṣe ìrìn àjò àbẹni tó bá wa man kana minkum maridun aw ala safar ẹni tó bá jẹ́ ẹni tó bá sick inú yín tí ò strong enough àbẹni tí ń bá ń ṣe ìrìn àjò ẹ̀rí kò ní gbààwẹ̀ fa'idatu min ayyamin ukhar òun ó máa pé àwẹ̀ tiẹ̀ létàlétà ní
torí pé àdíìsì yìí ti wá pa mùsáfírù ẹ̀rìnrìn àjò ó ti pápọ̀ mọ́ni tó lóyún àtẹni tí ń tọ́mọ lọ́wọ́ làwọn sẹ́ẹ̀tì àwọn àáfàá kejì yìí náà fi pa olóyún àtọlọ́mọ làwọn fi wá pápọ̀ mọ́ pé ṣé bá rìnrìn àjò máa dá àwẹ̀ padà so definitely ńkọ́ ẹni tó bá lóyún náà tó bá bímọ ńkọ́ tó bá tọ́mọ tán ńkọ́ yóò san àwẹ̀ padà ohun táwọn yọ ń bẹ nìyẹn bẹ́yìn náà bá gbọ́ ohun tí a padà conclude sí rí pàdísì kejì táwọn náà fẹ́ lò yí gan tí ẹ̀ wá lọ pẹ̀lú nǹkan tí wọ́n sọ yẹn kí wá ní kíláàsì ẹlẹ́ẹ̀kẹta àwọn àáfàá táwọn sọ yí pé yóò bọ́ mìskínù yóò bọ́ aláìní olóyún ọlọ́mọ arúgbó wọn ò bọ́ aláìní wọn ò ní san àwẹ̀ padà mọ́ wọn ò ní ṣe kí ni wọn ò ní san àwẹ̀ padà mọ́ o tí Ramadan bá tán o àwọn wo ni wọ́n lọ síbẹ̀ ní position wọn lọ bẹ̀ àwọn náà ni sàábíà àwọn sàábíà tá a fẹ́ dárúkọ yìí àwọn kan nínú wọn Abdullahi ibn Abbas sàábíà Ànábì ni ẹ má wàá gbàgbé o Abdullahi ibn Abbas sàábí ni o Abdullahi ibn Umar sàábí náà ni o kódà mẹ́sì àbí Isiaki òwe nìgẹ́ náà òun náà nù pé tọ̀ wọn ò bọ́ yẹn nìkan ni wọn ò ní gbà á mọ́ wọn ò jẹ́ gbèsè kankan ẹ̀rí Sheikh Albani gan náà lọ bẹ̀ Sheikh Albani àwọn náà lọ bí pé kí ni o wọn ò bọ́ yẹn ni wọn ò ní san àwẹ̀ mọ́tọ̀ nítorí náà wá sọ yìí kí ni ẹ̀rí ẹ̀yin náà lórí nǹkan tẹ́ wá sọ yìí ẹ wá gbọ́ àdísì tí Abdullahi ibn Abbas ni ó sọ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ó mú hukumu marfu' ó mú dájọ́ pé kí ni o ọ̀rọ̀ Ànábì ni ó bá kìtàbù wà súnnà mu ẹ̀rí Abdullahi ibn Abbas sọ fún wa pé ó ní raqasa Shaykhul Kabir ẹ̀rí ó ní wọ́n ti ṣe ìdẹ̀kùn fún àgbàlagbà ọkùnrin wal ajuz al khabira wọ́n dáná raqasa Shaykhul Kabir wọ́n ti ṣe nídẹ̀kùn fún àgbàlagbà ọkùnrin wal ajuz al kabira àti àgbàlagbà obìnrin àwọn arúgbónú ẹ̀rí òun dáná fi zalik ó ní wa uma yutiqani sawma ẹ̀rí yẹfùrìtọ́ọ̀nì ìṣáà ẹ̀rí àwọn méjèèjì arúgbó ọkùnrin àti arúgbó obìnrin wọ́n lè gba ààwẹ̀ wọ́n sì lè má gba ààwẹ̀ tó bá wù wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ nù gẹ́gẹ́ bí àyà tí mo kà fún yín lẹ́ẹ̀kan náà ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni pé kí ni o ẹni tó bá fẹ́ nu yín kó gba ààwẹ̀ ṣùgbọ́n kí ẹgbàá ló fi ń lóore fún yín àyà tó wá tẹ́lẹ̀ nìyẹn pé tọ̀ àwọn arúgbó yẹn náà àwọn àgbàlagbà yẹn náà tó bá ń wù yín kẹ́ ẹ gba àwẹ̀ tó bá dẹ̀ wù yín kẹ́ ẹ má gba àwẹ̀ so àwẹ̀ ò kí ń ṣọ̀ràn yẹn tẹ́lẹ̀ wáyé ti ìmọ̀ kulla yawmi miskina ṣùgbọ́n ohun tí wọ́n bá fi lè gba àwẹ̀ wọ́n máa bọ́ àwọn aláìní wala qada alayhima wọ́n sì ní san padà àwọn méjèèjì ń gọ́ àwọn àgbàlagbà ń gọ́ wọn ní san àwẹ̀ padà mọ́ súnmọ̀ nusikha lẹ́yìn náà wọ́n wá parẹ́ wọ́n pa àyà yẹn rẹ́ nípa pé tó bá wù yín kí ẹ gbàwẹ̀ tó bá dẹ̀ wù yín kí ẹ má gbàwẹ̀ tẹ́ bá ti wá gbàwẹ̀ ẹ bọ́ aláìní wọ́n wá pa àyà yẹn ti wá di kí ni ó ti di nǹkan tí ó ti wà eradicated ń bẹ náà yàrá Kùránì nílò ó ń bẹ náà ní Kùránì ṣùgbọ́n àlù mọ́ lóòótọ́ kí ni wọ́n fi wá parẹ́ àyà wo ló parẹ́ òun náà ni mo kà fún alẹ́ kan àyà tó wá Abdullahi ibn Abbas ló ń ṣàlàyé yìí fún wa o àyà tó wá pa eléyìí lẹ́ni kí ni wàhálà ní faman shahida minkumu shahra falyusmu ẹ̀rí ẹni tó bá fi lè gán ní tó bá fi lè witness oṣù Ramadan kó yá gbàwẹ̀ àyà yìí ló parẹ́ fún wọn pé tọ́ ọ̀ràn yẹn làwẹ̀ ó kọjá pé tó bá wù mí wàsábàtà ló ẹ̀ṣẹ̀ wá rinlẹ̀ lè ṣéèkì lè kẹ̀bíìrì fún àgbàlagbà ọkùnrin wal ajusu lè kẹ̀bíìrì àtàgbàlagbà obìnrin ìzàkánà la yutiqani sawma tí wọ́n bá lè gba àwẹ̀ ó ti kú pé yẹn tí wọ́n bá fẹ́ gba àwẹ̀ tí wọ́n bá lè gbà á ogbó wọn ti mú ọ débi wọn lè gbà á wal hubula àtolóyún tó lóyún sínú tí ò lè gba àwẹ̀ wal murdi àtẹni tí ń tọ́mọ lọ́wọ́ àwọn méjèèjì ìzà khafa tó bá ń páyà kó lè àfẹ́ ètò ọmọ àwọn
at'amata kulla yawmin miskina ẹ̀rí at'amata kulla yawmin miskina wọ́n máa bọ́ aláìní lójoojúmọ́ ni ó ti yé wọ́n máa bọ́ nìkan ni wọ́n ní san padà ó ti wáyé ní ìsinmi ṣe mọ̀ pé ọ̀rọ̀ wọn ní san padà ní sọ̀bọ̀ nípa arúgbó ọkùnrin àtàrúgbó obìnrin ló wá ní pẹ́tọ̀ áyà míì tí wá ní tó wá parẹ́ ló jájá sí pé àtàrúgbó ọkùnrin o àti obìnrin o àtẹlóyún o àtẹni tí ń tọ́mọ o wọ́n máa bọ́ ìyẹn nìkan ni kò sí nǹkan tí wọ́n fẹ́ san padà mọ́ ń bẹ̀ ẹ máa rí ọ̀rọ̀ yìí nínú Ibnu Jarud ni ẹ ti máa rí ní 381 ó wà ní Bayhaqi Sunan Bayhaqi jáde lẹ́kẹrin ní 230 ẹ máa rí ní al-Irwa'u ti Irwa'u al-Ghasil títí dọ́kọ̀tìrà yẹn náà títí Sheikh Albani jáde lẹ́kẹrin ní page 18 ẹ máa rí yẹn náà ní ibẹ̀ eléyìí ni wọ́n já mọ̀ pé ń kọ́ àwọn èyí tó lẹ́rìí ṣẹlẹ́rìí àdíìsì yìí ká wá fi wá wo ẹlẹ́ẹ̀kejì táwọn àfáà táwọn ní kó máa dá padà ẹ̀rí pa àdíìsì yẹn náà ń tọ́ka nípa pé kí ni o Al-Qur'ani ti yọ ta ìrìn àjò sọ́tọ̀ àdíìsì yìí ti já wá mọ̀ pé kéèsì olóyún àtọlọ́mọ ń kọ́ wọn ní san àwẹ̀ padà sórí orí ẹlẹ́ẹ̀kẹta yẹn náà ni ohun tó lẹ́rìí tó bá súnà ànábì mu tí àwọn sàábé gan tó ṣàlàyé àyà yẹn fún wa so sàábé gan ti kọ́ wa nítumọ̀ àyà náà so kò nídìí kíyàn da àrẹ̀ láàmú mọ́ ẹ̀yin tẹ́ bá wá lóyún bí i last year Ramadan olóyún ló ti bá yín ẹ̀rá àwẹ̀ gbà Ramadan ọdún yìí lẹ́gẹ̀rì ẹ̀ ń tọ́mọ lọ́wọ́ ni ẹ filẹ̀ náà ni ẹ máa bọ́ yẹn náà ni èyàn tẹ́yìn yóò máa bọ́ titi yín òun iṣẹ́ ládàá titi yín ẹ̀ sì ní sàn kankan mọ́ ẹni tí máa ń bẹ lóyún náà má para rẹ o má lọ kọ́ sí dámìjì fún ara rẹ tó o bá ti rí pẹ́mì rẹ ò gbé tó ní gbáwẹ̀ kalẹ̀ máa bọ́ àwọn èèyàn àti ṣàlàyé bí èèyàn ó ṣe go through gbogbo ẹ̀ fún wa bẹ́ẹ̀ làwọn arúgbó náà tí wọ́n jẹ́ mùsùlùmí tọ́ àwọn èèyàn kan máa ń bẹ àwọn ò lè ní ládàá àwẹ̀ ń tiwọn àwọn tí wọn ní ládàá àwẹ̀ ń tiwọn bẹ́ẹ̀ bá lóun jẹ́ Christian kó wá wò pé àwọn fámílì òun mùsùlùmí ní gbogbo wọn àbí bàbá òun àbí ìyá òun mùsùlùmí ni àbọ́kọ òun mùsùlùmí ni àbí ìyàwó òun ni mùsùlùmí òun ni Christian àbọ́kọ ẹ̀ ní mùsùlùmí òun ni Christian ẹ̀rí tó bá lóun náà fẹ́ máa jẹ́yìn wa gba Ramadan náà kò láàwẹ̀ o eléyìí wá kó lọ́rọ̀ pé ṣé wọ́n ló fẹ́ dájọ́ ìyẹn ni àbí kí ló kan tiẹ̀ ń bẹ̀ ẹ̀rí Allah ní yá ayyuhal ladhina amanu àwọn mùmínì ní ń bá wí mùsùlùmí ní ń bá wí pé àwẹ̀dẹ̀ ọ̀ràn yẹn fún wa ọ̀ràn yẹn láàwẹ̀ fún mùsùlùmí ló láàwẹ̀ bí kírísítẹ́nì máa lóun fẹ́ gbàwẹ̀ yóò wá gba Islam ẹ̀rí yóò gba Islam àwẹ̀ ò kì í ṣe ti kèfèrí èèyàn kèfèrí wá pọ̀ o ẹ̀rí babaláwo tó lóun pé tọ̀ oṣù tá ń bẹ nínú ẹ̀ yìí àwọn mùsùlùmí yìí òun náà fẹ́ kóra òun sáwẹ̀ kò láàwẹ̀ o òun náà má ṣe rẹ̀ lófò bẹ́ẹ̀ làwọn oníbídíà káwọn oníbídíà má ṣiṣẹ́ ara wọn lófò ẹ̀rí ànábì ní inna Allaha hajaba tawba ẹ̀rí an kulli sahibi bid'a Allah dí gàgá Allah búlọ̀ọ̀kù gbogbo gbígbà túbà gbogbo oníbídíà ò lè ṣàdúrà kó gbà kò lè túbà ń gbèsè ayé ẹ̀ kó tọrọ ẹ̀sìn ìgbà ọ̀la ń gbèsè ayé ká aláàgbà Allah ò ní gbà hatta yada àbìdí àtàwò ànábì ní ó dìgbà tó bá gbé bídíà ẹ̀jù sílẹ̀ kalẹ̀ ìwọ náà tó bá ń ṣe bídíà tó bá ń tàn ẹ́ kódà ó bá máa ṣe bídíà tó kéré àti bídíà tó tóbi méjèèjì ò lè ní ládàá àwẹ̀ tó o bá ń gba àwẹ̀ tó di pé ìfẹ́nú ní bí bídíà wọn wá sọ fún ẹ pé tọ̀ má ṣe nǹkan báyìí ànábì ní man amila amalan laysa fihi amruna fa huwa raddun ẹ̀rí ànábì ní ẹnikẹ́ni tó bá fi lè ṣe iṣẹ́ kan èyíkéyìí iṣẹ́ kò bá jẹ́ kan kò bá jẹ́ méjì laysa fihi amruna àṣẹ kó o ṣe pé ẹ máa ṣe nǹkan nínú Islam ò sí kalẹ̀ àsọ bẹ́ẹ̀ tó bá ń ṣe fa huwa raddun yóò gbé ẹ jáde kó nínú Islam ni o nígbà bẹ́ẹ̀ bá wá ń ṣe dáadáa tá Allahu gbà dáadáa ẹ̀ tó ń ṣe àsìkárù tá Allahu gbà tó ń túbá tá Allahu gbà Ramadan náà èèyàn máa túbá ń bẹ̀ máa ṣe istighfaru ń bẹ̀ oníbídíà Allahu ní gbà tiẹ̀ ànábì ti sọ ó ní gbogbo oníbídíà ni
tó bá débi kéèsì àwọn hadith tó ní ṣe pẹ̀lú bídíà Ànábì máa ń lo kúlù fún gbogbo ẹ̀ ìmáa ń pa á pọ̀ gbogbo ẹ̀. Sheikh Sọ́lí Usaimin nínú al-ibda'u bi bayani kamalil ibtida bi bayani kamali kíní kan qatarul ibtida ló kọ tírà náà ní píjẹlẹ̀ kejìlá. Sheikh Sọ́lí Usaimin nígbà tí wọ́n ń ṣe rọ́dù fáwọn tí wọ́n ní bídíà kan hasana àti bídíà sayyi'a tí wọ́n pín méjì ní wọ́n sọ fún wa pé ó ní òun ṣe ìmọ̀ lórí àwọn nǹkan tí wọ́n gbọ́ tá Ànábì ní kúlù bid'atin dalalah tá Ànábì lo kúlù. Sheikh Sọ́lí Usaimin àwọn náà pín bídíà wọ́n wá bracket the word kúlù kẹ́límọ̀ kúlù Sheikh wá bracket ẹ̀ ní pé àwọn ṣe ìmọ̀ fáwọn nǹkan tí wọ́n gbọ́ tá Ànábì lo kúlù fún bídíà tí wọ́n tún wá ń sọ pé bídíà kan dáa. Ká sọ fún Sheikh Sọ́lí Usaimin pé àwọn náà máa tiẹ̀ ṣe ìmọ̀ fáwọn àfáà kan náà táwọn náà gbọ́ tá Ànábì ní kúlù ní bídíà táwọn náà wá ní kan tó kéré kan tóbi. Sheikh Sọ́lí Usaimin wọ́n ń sọ fún wa pé wa man nataqa bi hadhihi al-kulliyya wọ́n wá ní kúlù kẹ́lẹ̀ yìí náà máa jẹ́ yìí sí fáyẹ̀sà òkè tó ní kúlù majority ní ń báwé kò túmọ̀ gbogbo nǹkan. Sheikh Sọ́lí Usaimin ní kúlù àwọn abúrákà ẹ̀ tiẹ̀ wọ́n ní kalimatun amatun shamilatun mustawrad adawati wa akwa shumul wal umum. Mo fẹ́ máa kó tí bí wọ́n ṣe kọ́ sínú tírà àwọn exactly láì mí ìsẹ́ni tí ń bẹ́ẹ̀. Wọ́n ní kẹ́límọ̀ kúlù gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ohun tí wọ́n lò sí ló kó sínú yányán. Wọ́n wá ní wa man nataqa bi hadhihi al-kulliyya ẹni tó wá lo kẹ́límọ̀ kúlù yìí fún bídíà wọ́n ní ìyẹ́dìrí wọ́n ní ya'lam madlula hadha al-lafz wọ́n nírú ẹni bẹ́ẹ̀ ó máa mọ nǹkan tí gbólóhùn yẹn ń tọ́ka lọ. Tá a bá lo kúlù fún nǹkan ẹni tó lo kúlù fún nǹkan máa mọ nǹkan tí ń túmọ̀ lọ. Wa ma'naha ó máa mọ ìtumọ̀ kúlù ìbẹ́nu tí ra Sheikh Sọ́lí Usaimin o. Wọ́n ní wa huwa hafsa li khaliki ẹni tó mọ̀ ọ̀rọ̀ sọ gan ni kò ní ṣe mistake níbi ọ̀rọ̀ ẹ̀sìn. Sheikh Sọ́lí Usaimin lo ọ̀rọ̀ yẹn fáwọn tí wọ́n ń pín bídíà sí hasana àti sayyi'a. Àwọn alùsúnà náà wá pín bídíà sí mùkáfírọ̀ àti mùfásíkọ̀ ibi tẹ̀yìn náà kí ló wá dé àwa náà ṣe mọ̀ fẹ́yìn tẹ́ gbọ́ tá Ànábì lo kúlù orí Sheikh Ibn Baz. Sheikh Ibn Baz náà wá yanjú gbogbo ẹ̀ tán yányán. Inú tírà tó yíṣì láti lè rọ́rọ̀ Sheikh Ibn Baz tí mo fẹ́ kó tì í ẹ lọ́wọ́ nù al-Mahjatul Baydāʼ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa pé zikiru muhasanati alil bid'ah nígbà pé ìjà lè máa dárúkọ dáadáa àwọn oníbídíà tá a bá fẹ́ ṣe nákìdù wọn tá a fẹ́ ṣe rọ́dù fún wọn. Wọ́n wá bè lọ Sheikh Sọ́lí Sheikh Abdulaziz Ibn Baz rahimahullah. Sheikh Abdulaziz Ibn Baz ní láà wọ́n ní laysa bilasim wọ́n sọ lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ méjì ńbẹ́ńbẹ́ wọ́n kọ síbẹ̀. Wọ́n ní rárá o kì í ṣọ̀rọ̀ yẹn kẹ́ ẹ dárúkọ dáadáa kì í sọ dáadáa oníbídíà kóun náà máa jẹ́ náà síyà fún Jamiu bàbá Mọ̀fọ́lúwaṣọ́ oníkàtìkàtì. Jamiu Mọ̀fọ́lúwaṣọ́ èmi respect ẹ níbi pé kíyàn máa polówó oògùn ó mọ oògùn rúkìá ó mọ oògùn tó kọ ọkùnrin ò bá dé dáadáa oògùn àwọn nǹkan báyẹn ó mọ̀ ṣe dáadáa náà. Inú nǹkan tí mo tún rí pé ó tún mọ̀ ẹnu ẹ dùn gan ẹnu ẹ máa ń dùn ọ̀rọ̀ máa ń dùn lẹ́nu ẹ gan ó mọ orin kọ kíyàn wọ studio kó máa dá wákà aláàbùn ẹ níyùn. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀nà rẹ̀ jìn ó jẹ́ kó lọ gba sátífíkẹ́ẹ̀tì kó wọlé kí ó àwọn àfẹ́ ẹ̀sìn gidi kí wọ́n pẹ́ kí ó dáadáa kó tó máa dá sọ́rọ̀ ẹ̀sìn. Gbogbo nǹkan ni ìtìláfíyà ọ̀dọ̀ Mọ̀fọ́lúwaṣọ́ ọ̀rọ̀ democracy ọ̀rọ̀ intikabati ìtìláfíyà ọ̀rọ̀ ìkúnlẹ̀ ẹbọ wàláhì ọ̀rọ̀ méjì ni Mọ̀fọ́lúwaṣọ́ sọ. Ó ní kíyàn kúnlẹ̀ ó ní àwọn àfáà àwọn sọ pé tíyàn bá yẹn tí dé dárájà rùkún bí ẹ̀ má ti débi rùkún ló tó di ẹbọ. Ó dá mú wá bí ẹ èyí tí wọ́n lọ́ọ́ ṣe lọ́dọ̀ àwọn àdàbíyà ńlọrin tí wọ́n ń fi àlùbáríkà tájùlẹ̀ àdàbí tí kì í kírun àbò onímàjíìgì yẹn tí wọ́n fi ń tọrọ fún ẹ tó ń ṣe ámì tó ń tẹ́wọ́ ń kọ́ ṣé yẹn náà ò tí ì kọjá mọ́bílágò rùkún. Mọ̀fọ́lúwaṣọ́ bá tó dé o ó bá ní ọ̀rọ̀ rùkún yẹn tìláfíyà ni ó bá lọ sórí Facebook ní bá lọ snap ọ̀rọ̀ Sheikh Fawzan nìkan tí wọ́n ti fọ́tò àfáà yẹn sí ọ̀rọ̀ tí wọ́n kọ sórí Facebook gan tako nǹkan tí Mọ̀fọ́lúwaṣọ́ ń sọ bèlè ń ta sí pé tíra àwọn àfáà yẹn níbi ìkúnlẹ̀ ẹbọ ni wọ́n pè é. Lájínátù Dáímọ̀
follow iṣẹ́ tó wá kò tiẹ̀ fún mi mo ní olódo Lajnatu Daima gbogbo bí tí wọ́n ti sọ̀rọ̀ àlè ní ìnáwó láyé ni wọ́n sọ yí pé Allah nìkan ló tọ́ sí wa man sarafahu li ghayrillah ẹnikẹ́ni tó bá fi lè wá gbé ohun tó tọ́ sáà Allah fún nǹkan míì kí ni ìtumọ̀ ẹbọ ni wọ́n ní al-ininahu war-ruku' was-sujud ibada ìjọsìn ni so tí a gbọ́dọ̀ gbé fún nǹkan míì mọ́ torí ìdí èyí ọ̀rọ̀ tí Sheikh Sọ́lí Hùsẹ́mì ní sọ́nu tíra àwọn tí mo kó ti nì lórí kúlù Sheikh Sọ́lí Hùsẹ́mì ní ọ̀rọ̀ yẹn gan náà tó láti lò fáwọn náà tá a pín mufasiko àti mọ̀káfírọ̀ nínú sálàfù ṣùgbọ́n Sheikh Ibn Baz tí mò ń sọ lọ àwọn wá sọ pé ṣe ẹrẹ́ni tó já sí pé bídíà àti ẹgbẹ́ kó nínú ẹ̀sìn tó jẹ́ bídíà mọ̀káfírọ̀ ni wọ́n ní òun títí ẹ̀ wọ́n sọ ìdájọ́ tiẹ̀ ń bẹ̀ ọ wá ní mufasiko eléyìí tí wọ́n ń pè mú fásikọ̀ pé tọ̀ bídíà tí ẹ ò gbé kó nínú ẹ̀sìn ṣùgbọ́n yóò wọná straight ná yóò kọ́ lọ́ọ́ jìyà náná abẹ́rẹ́ nǹkan ẹlẹ́ṣẹ̀ ẹni yóò wọná straight ná gẹ́gẹ́ bí àáfà Kọ̀mọ́rù Yunus Akórèdé bó ṣe sọ ó ní bídíà mú fásikọ̀ yóò wọná tẹ inú àkídà kàwárí jìdẹ̀ ní káàfin nẹ́rinlẹ̀ fún yàn tó bá jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n ẹ̀yin wá gbà pé mufasiko ẹlẹ́ṣẹ̀ ni ẹ wá tún sọ pé tọ̀ yóò wọná straight náà yóò jẹ ìyà bídíà ẹ̀ náà kó tó wà lójẹ́ náà báwo ló ṣe mọ̀ àkídà mufasiko ni òun náà ló gbé àǹfààní náà débi ìgbà tí ń sọ̀rọ̀ nípa ẹni tí ń bá ń gbọ́ music fúnra àwọn tí ń bá ń gbọ́ orin ẹni tí ń bá ń gbọ́ music ó ní yóò wọná nínú fatiwa àti tiẹ̀ just straight away ni òun kàn ń pinnu lọ fún yẹn ni Kọ̀mọ́rù yìí náà ní wá ń pẹ nìkan ní tẹ̀kìfìrí nípa nìkan ní oníbídíà nípa nìkan ń kálàfù irú àwọn gbólóhùn báyìí tí yẹn ń sọ lórí nǹkan tẹ́ ẹ pè ní ẹ̀ṣẹ̀ tí ń bẹ lábẹ́ tátàmẹ̀ṣíyà ni mo fọ́ lọ́wọ́ aṣáá ní tátàlìmáṣíyà àbẹ́ ìrágbá kú ọmọ tátàmẹ̀ṣíyà ni ohun tẹ́ ẹ bá wá já sí pé hukumu tátàmẹ̀ṣíyà ló bá wá mú kò ní jẹ́dájọ́ pé yẹn máa wọná yóò máa bẹ lábẹ́ kí ni o tátàmẹ̀ṣíyà ti là ṣùgbọ́n ṣe wá fẹ́ pé bídíà ní tátàmẹ̀ṣíyà ni nígbà tá a tiẹ̀ ti rẹ́nìkan nù yín tó ní bídíà ń kọ́ àwọn bídíà kan bẹ màkúrúwà yẹn ni pé kí ni o béèyàn ò bá ṣe yóò ní láàdá tó bá ṣe kò ní lẹ́ṣẹ̀ àwọn bídíà kan bẹ béèyàn bá ṣe wàláhì èèyàn kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ ẹni tẹ́ ẹ pé ń dókítọ̀ àbí dókítọ̀ ṣáà ní táìtù wọn bàbá Gbádébọ̀rá jí pé àwọn bídíà kan ń bẹ Ànábì ní gbogbo bídíà ànú ni àní gbogbo ànú dẹ̀ ń kọ́ náà ni yóò lùdì yẹn sí inú náà tọ̀ bàbá Gbádébọ̀ wá sọ pé tọ̀ àwọn bídíà kan bẹ mọ̀kúrúwà ni bàbá ní mọ̀kúrúwà yẹn túmọ̀ tó ń kọ́ kò síbi kankan tó fẹ́ gbé yẹn sí káwá bèè lọ́wọ́ wọn pé tọ̀ ọ̀rọ̀ Ànábì tó wá lo kúlù fún bídíà wa ń kọ́ ṣé àṣìkà àdìsí nìyẹn náà tọ́ àwọn yẹn ṣe kí ni o àwọn yẹn náà lọ bẹ́ẹ̀ do something later bá tọ́ yẹn náà lọ ó lọ báyẹn láàfin wá ń sọ fún wa pé wàláhì tó bá dá sí pé bídíà nìyẹn bá ń ṣe nínú Ramadan ìyẹn kàn ń ṣe àṣedànù iṣẹ́ ni ká má wàá ṣàdánù iṣẹ́ Sheikh Ibn Baz wá sọ fún wa pé èyí tó wá ń bẹ lábẹ́ mufasiko ni tó jẹ́ mufasiko tóun ò gbéyàn kó nú ẹ̀sìn ṣé kí ni fàáwà alẹ́ kátọ̀r ẹni tí ń ṣe yẹn náà ṣe kí ni òun náà ń bẹ lórí ewu orí ewu ni òun náà wà wọ́n sọ pé ọmọ náà ni yóò jẹnu ìyá bídíà ẹ̀ yóò wá wà lójẹ́ nínú padà wọ́n sọ bẹ́ẹ̀ o wọ́n ló ń bẹ ní orí ewu ẹ ṣe ọ̀rọ̀ Ibn Baz yẹn ẹ ṣe lé ní ẹlẹ́ẹ̀kejì nínú tírà míì Sheri'u Fadlil Islam wọ́n wá béè lọ́wọ́ Sheikh Ibn Baz nígbà tí wọ́n ń tú ọ̀rọ̀ Sheikh Muhammad Abdul Wahab tí wọ́n tú débi ọ̀rọ̀ bídíà nígbà tí Muhammad Abdul Wahab sọ pé al-bid'atu ashaddu minal kaba'ir bídíà ju gbòǹgbò ẹ̀ṣẹ̀ lọ o àwọn gbòǹgbò ẹ̀ṣẹ̀ lẹ́yìn gbòǹgbò ẹ̀ṣẹ̀ ẹbọ ló tún kù wọ́n wá ní bídíà ju gbòǹgbò ẹ̀ṣẹ̀ lọ ìgbà tó wá fẹ́ lọ́ọ́ mú ẹ̀rí wá wọ́n á lọ́ọ́ mú áyà al-Qur'ani ta'ala ń sọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ nípa pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha Allah ò ní foríjì ẹlẹ́bọ yóò foríjì àwọn tí wọ́n ń ṣe nǹkan mí lẹ́yìn ẹbọ torí àwọn ọmọ onírújú àwọn àbúbejì àtàwọn ọmọ tí wọ́n ti jẹ tírénì abàmì lọ́dọ̀ ẹ̀ táwọn náà wá lọ ń tú áyà yẹn síbi pé tọ̀
inú ibẹ̀ yẹn náà ni fásikọ̀ wà orí burúkú ní ìrọ́fù táwọn ṣe ń ta àwílì tó ń ṣe títí ẹ̀ nìyẹn. Náà ẹ wá lọ wo bùn bá sí ní àfàgbàrà Allahu Akbar rahimahullah wọ́n wá bí wọ́n léèrè nínú tíra yẹn pé níbi ìsàlẹ̀ pé tọ̀ ṣẹ́ni tó bá wá kú sínú bídíà mùfásíkọ̀ tẹ́ ẹ ló kéré sí mùkáfírà yìí bá àwọn sálàfù jẹ máa ń sọ àwọn àfáyẹ̀sì tó dé létà dìta ní o àwọn tí wọ́n ti lọ lọ́hùn wọn sọ bẹ́ẹ̀ o àwọn látà skọ́là ni wọ́n tú bẹ́ẹ̀ pé tọ̀ ẹni bá wá kú sábẹ́ bídíà mùfásíkọ̀ yẹn ṣé táhátà mẹ̀ṣíyà tí Kọ̀mọ́rù Yunus Akórèdé sọ ṣé bẹ́ẹ̀ náà ni èmi wá ń fẹ́ kí àfá Kọ̀mọ́rù yẹn lọ kàtírà Sherifu Fọ́lílì Islam kó wá fi ṣe wá sí gbangba ká gbọ́ ẹ wá lọ wo tírà yẹn o àwọn ọmọ alágbàpò kan náà ti wá lọ mú tírà yẹn ní ìsìn wọn náà wà látún ṣe ọ̀rọ̀ bóun bá sì gbọ́ yókù mi tó ń túmọ̀ kọ́ nìyẹn ẹ dé pé wọ́n ti ń sticking nínú tírà ní ìgbà tí wọ́n wá béè lọ́wọ́ ṣéèkì ní láàásì bẹ́ẹ̀ oníkọ́má wọ́n wá tẹ̀síwájú mẹ́tẹ́dí kò ló fi dùnú òbù ara o kò wọnú ẹ̀ṣẹ̀ torí pé kí ni ẹ̀ṣẹ̀ ló ní táátà mẹ̀ṣíyà ẹ̀ṣẹ̀ tá à ń pè ní máṣíyà òun ló ní táátà mẹ̀ṣíyà ṣírùkù kúfúrú ò lọ pẹ̀lú táátà mẹ̀ṣíyà straight direct ọmọjà ìnámẹ̀ ni abẹ́rẹ́ nǹkan tó bá wá fẹ́ rú ẹ lójú tó wá ṣe kí ni o tó gbé yẹn náà lẹ̀ kí n tó fún ẹ ní bùnbáṣẹ lẹ́ẹ̀kẹta nínú tírà mi Iqamatul Barahin nígbà tí bùnbáṣẹ wá ń sọ̀rọ̀ bọ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa ááyà tí mo kà lẹ́ẹ̀kan náà pé inna Allaha la yaghfiru an yushraka bihi ni wọ́n wá ń sọ̀rọ̀ nípa pé tọ̀ àwọn iṣẹ́ ẹlẹ́bọ Allah ò ní gba iṣẹ́ ẹlẹ́bọ kò ní gba iṣẹ́ kèfèrí wọ́n wá ní gẹ́gẹ́ bí ò ṣe ní gba iṣẹ́ oníbídíà kódà jẹ́nbí ẹlẹ́rìí ẹ̀yin àti mùfásíkọ̀ yín àti mùkáfírà yín Allah ò ní gba iṣẹ́ bídíà yẹn àbí ẹ̀kọ́ ni ṣàn pé iṣẹ́ oníbídíà ìbádà ní máa ń fi mú wá Allah ò wá ní gbà àti mùfásíkọ̀ rẹ̀ àti mùkáfírà rẹ̀ àti ẹ̀pín yẹn àní problem pẹ̀lú yín kí wọ́n á béèrè lọ́wọ́ ẹ pé tọ̀ torí lè fẹ́ sọ pé yẹn mùkáfírà ní bùnbáṣì ń sọ bùnbáṣì ò fi mùfásíkọ̀ sí ó ní Allah ò ní gba iṣẹ́ oníbídíà gẹ́gẹ́ bí ò ṣe ní gba iṣẹ́ Allah ò ní gba iṣẹ́ ẹlẹ́bọ gẹ́gẹ́ bí ò ṣe ní gba iṣẹ́ oníbídíà wọ́n wá mú ááyà wá torí pé oníbídíà ti ṣe nǹkan tí ò sí nínú ẹ̀sìn ó ti tako ááyà àdíìsì tá Ànábì ní amila amalan laysa fihi amruna fahuwa raddu àti man hadatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddu àdíìsì méjèèjì yìí ayé oníbídíà ta pa ò bí ìgbàdo òbí ní o àtèyí tó kéré àtèyí tó tóbi ẹ jẹ́ wọ́n bí ṣé ẹni tá Allah ò wá gba iṣẹ́ olóore ẹ̀ kankan yányán tá Allah ò gba dáadáa rẹ̀ báwo ló ṣe fẹ́ rí kẹ́ kí ni wọ́n fẹ́ fi ojú àánú wò ó iṣẹ́ olóore tí gbogbo iṣẹ́ oníbídíà bá wá di nǹkan tá Allah ń rìjẹ́ẹ̀tì tí ó gbà ìtúbà rẹ̀ Allah ò gbà àforíjì rẹ̀ Allah ò gbà ìsìgìfàrù rẹ̀ kò di gbígbà táwọ́bà rẹ̀ ò di gbígbà náà wá fi ilé ò gbà ìwọ tí wọ́n ti wá fún láwọn àdúrà bàmì pétọ̀ inú Ramadan ni kò sá àfàìsálàfà ìjẹ́ ṣorí pé wọ́n fẹ́ fi kún wàhálà fún ìgbésí ayé rẹ̀ àtàlẹ̀ kìámọ̀ rẹ̀ ni gbogbo ohun tó bá ti wá ní ṣe pẹ̀lú iṣẹ́ bídíà nínú Ramadan náà yá gbé jùúlẹ̀ o before then jùúlẹ̀ kó má lọ kú kó tó dé nínú Ramadan náà gbé jùúlẹ̀ lẹ́yìn Ramadan náà má fà á mọ́ nǹkan tó o bá fẹ́ ṣe níṣẹ́ olóore ní ìbádà kódà sàárà tó bá fẹ́ ṣe gan tó bá rú ẹ lójú lọ béèrè lọ́wọ́ àwọn àfa mo fẹ́ ṣe nǹkan báyìí ìyọ̀ ẹ dákun tó bẹ́sìn lọ kí wọ́n ṣàlàyé fún ẹ torí àti bídíà Ànábì ò mọ bídíà kan kéré ó ní kúlù Sheikh Sọ́líhù Usaimin náà sì fìrìnlẹ̀ fún wa pé ẹni tó lo kúlù fún bídíà mọ nǹkan tí ń sọ kò ṣe mistake o Ànábì ò dẹ̀ lo kúlù fún ṣíríkù kò lo kúlù fún kúfúrù Ànábì ò lo kúlù fún nífàákì bó tiẹ̀ já sí pé kò sí ṣíríkù kan náà tí ó wà àbẹ́rẹ́bù gbogbo ẹ̀ ń sọ̀yàn sínú náà ni. ti ń pa pé kúfúrù pín méjì ìfàákì pín méjì fòsókùn náà ṣe kí ni ọpín méjì ẹ lọ ṣùgbọ́n bídíà nìkan yányán Ànábì ní kúlù bídíà tí ń dọ̀láàlà àwọn practical
kan ṣe tá ànábì dẹ̀ fi iná rinlẹ̀ fún wọn pọ́nmọ náà ni wọ́n. Àwọn kàwárìjì náà ti tó wa, wọ́n ń kírun, wọ́n ń gbààwẹ̀. Ànábì tún ń sọ fáwọn sàábì ẹ̀ pé ìbáàdà ẹnìkankan wọn gan, ẹnìkankan yẹn sàábì kò ní tó ìjọsìn àwọn kàwárìjì yìí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ti kó nù Islam, ọmọ náà ni wọ́n sì ní wọnú Islam mọ́ yányán gẹ́gẹ́ bí àdìsí Muslim summa la ya'udun. Nínú àdìsí míì ànábì ní wọ́n á máa ka Al-Qur'ani la yujawiz hanajirahum. Al-Qur'ani tí wọ́n ń ké ò kọjá bí tí wọ́n ti ń ké, kò mú fàní ṣe kó ń bẹ́ o. Allah ò ní gba iṣẹ́ o dáadáa tó ní bídíà bá ṣe, kò ní jẹ́ dáadáa mọ́. Allah ò ní gba ìbáàdà oníbídíà. Gbogbo ohun tó ti ní ṣe pẹ̀lú bídíà ànábì ń lo kúlù fún. Kúlù míì ní all, total. Tí bídíà bá wá lọ ba àwẹ̀ rẹ jẹ́, tó bá ìbáàdà rẹ jẹ́, pẹ̀lú gbogbo tá a bá wá ń sọ fún ẹ yìí, táwọn kan bá ń sọ fún ẹ pé yẹn lóòótọ́ ná bídíà tí ò gbéyàn jáde, ẹ dákun, bídíà tí ò gbéyàn jáde tẹ́ ẹ ń sọ yẹn náà kó máa múyàn wọ náà, yẹn máa jìyà yẹn náà, ṣé ó jẹ́ gẹ́gẹ́ bí iná nẹ́pà àbí iná bakery? Ìnira tí ń bẹ níbi iná jahannama, iná àlìkìyámà, ẹ mọ multiplication rẹ̀ pẹ̀lú náà táyé tẹ́ ẹ bá papọ̀ mọ́ra wọn tí ó sì máa jẹ èèyàn. Káwa nìyẹn bídíà mọ̀fásíkọ̀ ló kó sí, kò ṣe nǹkan kan. Olórí ibú làwọn tí máa ń sọ bẹ́ẹ̀ fún ọ. Bèlè ń tà sí pé gbogbo àwọn àfáà ẹ̀sìn náà tá a mọ̀ pé àfáà wa ni wọ́n, táwọn náà lọ sórí opinion pé yẹn já pín méjì, pópin méjì, àwọn náà ò sọ fún ẹ pé mọ̀fásíkọ̀ yẹn gan pé ẹni tí yẹn lè bá bí ẹ̀ ni wọ́n. Kódà wọ́n ní ká ṣe ájúrù fẹ́ni tí bá tún ń ṣe bídíà tẹ́ ló kéré, ọ̀nà ká tún máa jìnnà sí. Ẹni tó ṣe bídíà tó kéré yẹn ká tún máa jìnnà sóhun náà. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ní bídíà ni pẹ̀lú èyí tó kéré yẹn náà ni o. Bèlè ń tà sí pé tá a bá tọwọ́ bọ̀rọ̀ bídíà kọjá bẹ́ẹ̀, kò sí ọ̀rọ̀ ìtìhádì kankan ń bẹ o. Má máa gbààwẹ̀ kó máa kúnlẹ̀ kiri, yé gbààwẹ̀ kó máa tẹ̀ kiri, má gbààwẹ̀ kó máa bá wọn ṣe anákàlí, má gbààwẹ̀ má máa jòkó síbi bídíà, jòkó sáàyè rẹ mọ́ṣáláṣí máa ka Al-Qur'an. Ẹlẹ́mi wá ní ẹ ṣé kí n máa gbọ́ àbí kí n máa kà, tí ò bá mọ̀ ká máa jòkó síbi tí wọ́n ti ń kà kó máa gbọ́. Ó ti yé ká bí sí ara pẹ̀lú àwọn iṣẹ́ olóore. Ibi ìbàyẹn náà ni a dúró sí. Subhanaka Allahumma bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inshallah tó bá tún di ní ọ̀la, a tún tẹ̀síwájú náà ní lẹ́yìn àṣírí. A máa bá wa sọ àwọn ọ̀rọ̀ àwẹ̀ títí a fi bẹ̀rẹ̀ Ramadan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.